Friday tá wá bíbá Yálàjì tá ṣe bọ́ síta náà ti sọ pé àwọn lọ sògùn sọ́mọ mi nípa àwọn ò ní jẹ́ kọ́ ọmọ dá mi mọ̀ mọ́ last week Friday náà ti sọ̀rọ̀ wọ́n làwọn lọ sògùn sọ́mọ mi àwọn ò ní jẹ́ ọmọ dá mi mọ̀. bàbá rẹ ti kọ́ lọ́mọ bẹ́ẹ̀ ṣe ń wò yìí tí bàbá rẹ ti kọ́ tí bá kúra bá rẹ nísìnyí mo máa sọ̀rọ̀ ẹ̀ fún yín bí ìyá rẹ náà ṣe tí ìyá rẹ fi jáde láyé òun náà lòun náà wọlé ìwà tí ìyá rẹ ń wù lọ́dọ̀ ọ̀tá rẹ òun náà wọlé lórí. ok àwọn kan ló sọ̀tàn. ẹ má dàgbére lé lo ẹbí lè pé ìgbà tó lóun lóun dákọ̀ ìyàwó kó fẹ́ yàwó ẹbí lè pé fámìlì mi wo ló yọjú sí tó dámọ̀ ẹ bá bí lè rè o. àwọn ti yọ kó nínú mọ̀lẹ́bí wọn yìí kó máa bá tiẹ̀ lọ. ọdẹ. kò sẹ́yìn ẹ lè pe fámìlì rẹ̀ kan ní ìsìnkí fámìlì rẹ̀ kan kò sí wá kó tẹ̀lé wa. fámìlì mi ò lè wá gbà tó lọ fẹ́ yàwó lọ́dọ̀ wọn ó ti mọ̀ pé dìgbòlugi ni ọ fámìlì mi ò fẹ́ wá tẹ̀lé mi tó pọ̀ ti mọ̀ pé dìgbòlugi ni ọ. bó ṣe ń ba yóò bọ́ìsì tọ́ọ̀gì ni bó ṣe wà yìí tọ́ọ̀gì ọlọ́kùnrin àwọn dáàdì tó lọ yàrá sí tó lóun ó pa àwọn nìyẹn lẹ́yìn nígbà tí mo bímọ mi. fẹ́ rí pásítọ̀ tó ń wo pásítọ̀ èké ni o pásítọ̀ tó jẹ́ pásítọ̀ tó ń wo yìí nígbà dábàá sọ tọ́wọ́ bá ti àti ìyàwó ẹ̀gbọ́n mi gan. kí ni pásítọ̀ ṣe tó fi jẹ́ bá pásítọ̀ èké. pásítọ̀ tó máa ń gbẹ́bọ lálẹ́ lóògùn ẹ̀rù ni wọ́n fẹ́ máa. Àlàyé. ẹ̀rí wo ló ní pé pásítọ̀ yẹn máa ń gbẹ́bọ. pásítọ̀ yìí dáhùn yìí má ti ṣe bí lọ́jọ́ tẹ́lẹ̀ ká máa lọ yẹn gan nǹkan tó ti fẹ́ ṣe mí ọlọ́run pé mi ò ní ìyá mi ò ní bàbá ọ̀nà ọlọ́run kò mi ọbẹ̀ ṣe ń wò mí pásítọ̀ yìí má ti fún ní nǹkan yìí pé kó má ti oúnjẹ fún mi tó yẹ pọ́nà ni ò pa mí. ṣé bá ti mi wà bíbẹ̀. Alájí ẹ má dá lóhùn owó ṣe rí yìí o kóló tó fà kóló ní fà káàkiri tí gbogbo yín mú kóló ìfàlàdù àwọn tọjọ fà ẹnìkan bẹ́ẹ̀ bí tọjọ fà ẹ tọjọ fà náà ó tẹ̀lé débi kánà bẹ́ẹ̀ bí àwọn tó tẹ̀lé débi wọn pàkó ọkọ tèmi tiẹ̀ níṣẹ́. sẹ́ẹ̀rì èrè bí kí lànà ṣe. pẹ́ẹ́mù ìfẹ́ ká ìwọ ọkọ ló rẹ̀ ta tẹ́nisẹ́ tó ṣe mọ́tà polówó sẹ́ rẹ̀ ó ń ṣiṣẹ́ rẹ̀ nọ́mánọ́mà ni. àǹtí mi nìyẹn ìyàwó ẹ̀gbọ́n mi yẹn máa ń ma gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe wá láti. ǹjẹ́ ta ló lọ́mọ o ọ̀rọ̀ ńlá rèé gbogbo ìjọ ènìyàn ọmọ yìí ti rù ó ti rù kan gógó lọ́mọ tó sanra ju báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni máa kú pàdé ẹni máa pa ni àwọn eléyìí o dìgbòlugi méjì bímọ fúnra wọn ọkọ ẹlẹ́nu rẹ́sọ̀ bí ẹnu ẹ̀ ṣe ń jábọ́ ní mùsí ọkọ igbó la bí yam pẹpẹ skata iṣu àtàyànyàn tani yóò wà lájà yìí báyìí bàbá méjì tí ń jà sọmọ kan ṣoṣo èmi jù ọ ìwọ ò jù mí pásítọ̀ ẹlẹ́bọ kan tún rèé o nígboro ayé níbo làwa fẹ́ yà sí báyìí ọlọ́run ọba. Kúdí sọ̀rọ̀ ilẹ̀ kú fọ́fọ́ ó ní dìgbòlugi pọ́nbélé gbà lòún rè fẹ́ láyé òun igun mẹ́ta rèé tí ń jà sọmọ yìí táwa ló lọ́mọ Kúdí ta ló lọ́mọ àwọn ọmọ wàsóbíà elédùmarè ṣọ́ wa níbẹ̀ má jẹ́ kó ya wájú wa ọkọ̀ Kúdí rèé lẹ́gbẹ̀ẹ́ kan ọkọ̀ Kúdí kan tún rèé lẹ́gbẹ̀ẹ́ kejì ọmọ na spaghetti Aláàjì Oríyọmí ẹ̀ máa kó àlejò àwọn wọ̀nyí o elédùà yóò máa fún yín ṣe obìnrin pẹlẹbẹ yìí má rí yàrá gba banana ìsíkẹ àti igun kìíní àti igun kejì náà má jọ ń togi sádò gan Kúdí at the same time Sùráyà lọmọ bó wọnú omi ó ń bá tiẹ̀ lọ nìyẹn if you know you know àwọn ọmọ bed to bed midfielders ìdí tí ọmọ àlè ṣe pọ̀ nígboro rèé o àwọn ọmọ àlè lọ́tún lósì níwájú lẹ́yìn àti nọ́jà tán o ìgbàgede ọ̀rọ̀ ló kàn báyìí ǹjẹ́ ta ló lọ́mọ ọwọ́ Kúdí Kọ́dírì Kúdí Àṣìṣì báwo ló ṣe jẹ́ ẹjọ́ òṣùwọ̀n káfẹ́ lẹ́jọ́ dá leléyìí o níbo la tún já sí báyìí ilé keje rèé tí wọ́n ti ń gbé kiri látìgbà tí ìrìn àjò fẹ́ wọn yìí má ti bẹ̀rẹ̀ trust woman at your own risk ẹ̀yin ọkùnrin dédé ẹ ní láti wo ètò yìí o eléyìí lágbára púpọ̀ àìgbọ́dọ̀ má wò ní fún yín plan B ṣe pàtàkì ó ṣe kókó ìwọ ọkùnrin tí ẹ̀mí rẹ ò bá gbé kì í ṣe dandan o mo wí tèmi àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ àádọ́ dídí gbọ̀ngbọ̀ngbọ̀n ní kọlọ́rọ̀ kì í dé bá ní ká yẹ rí ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ jẹ́ ká jọ wo ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó ṣẹlẹ̀ yìí. ẹ káàlẹ́ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀wò wọ́n ń bọ̀ lọ́dọ̀ yín ṣùgbọ́n tí ì dé ẹ súnmọ́ microphone ẹgbẹ́ ẹnu sí máìkì ẹ sọ̀rọ̀ sókè ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín. Kúdí bò ní kújọ mẹ́ta sọ̀rọ̀ níwọ̀n fún sọ̀rọ̀. bàbá ọmọ mi ta ní kí n mú wá. lọ sọ̀rọ̀ sí microphone o tún ti gbẹ́nu ga ju microphone lọ Kúdí o lè sẹ́ẹ̀tẹ̀ má wọlé. bàbá ọmọ mi ta ní kí n mú wá ni mo ti mú wá yìí. tó gbé ọmọ. tó mú first born sọ́dọ̀. ọmọ tibí ńkọ́. ó wà lọ́wọ́ wọn. ó ń dà
ọmọ yóò mọ̀ jáde kankan nù àméjèèjì kọ̀mọ̀ tó jọ Kudi náà. wọ́n ti jẹ́ ọmọ mi rù ni. ó wù ọmọ tẹ́ ẹ̀ka ẹ̀ tóbi lóru. ó ní bọ́mọ mi ṣe rí. ọmọ tó tóbi dáadáa yìí. ọmọ mi sanra jù báyìí lọ tẹ́lẹ̀ Aláàjì. ó ní bọ́mọ mi ṣe rí ọmọ mi pupa. ọmọ tó pupa tó yẹ pé gbogbo ẹ̀rí bó ṣe sọmọdà fún mi Aláàjì. tó ti ṣe dáadáa báyìí ó sọ di ọmọ tí ò ná nìkan tí ó ná ó ṣe. dádì wa ẹjọ yọjú síbi ìgbà tí ẹ rí ọmọ ìlàsì ẹjọ bó lọmọ ìṣe rí. gbogbo tẹ sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan ẹ ló sanra jù báyìí lọ tẹ́lẹ̀. bí ìrẹsì wa tọ́jú ọmọ tó fi rù mọ́ yín lọ. Aláàjì gbàgbọ́ gbọ́mọdé ọmọ ọkọ jà gbèdé bíi pé aláàjì mo ti lórí ọmọ Aláàjì kò sí nǹkan kan tó sọ ọmọ mi tí wọ́n fi gba ọmọ lọ́wọ́ mi. Aláàjì nǹkan kan ò sí ọmọ mi lára tí wọ́n fi gba ọmọ ní ọwọ́ mi. ọmọ àkọ́bí rẹ̀ yí ọmọ ọlọ́mọ ni ó ń gbé káàkiri láti pínlẹ̀ sí báyìí. ẹ bá bilẹ̀ ìpèsè ló bá bí ọmọ yìí. kì í ṣe lè tó wà wájú ẹ̀ náà tó tún ọmọ. ẹ bilẹ̀ ìpè kó sọ èso wáyé tiẹ̀ ní ó ràn ó ẹni kó mọ̀ràn tọmọ tèmi òun kọ́ ló bá ń bímọ. tẹ́ bá gbọ́ máa yí fún yín. Aláàjì ẹ gbọ́ wọ́n ní. ọmọ tí ó nẹ̀bí tó náà òní ó sọ dì. ó sì ń kọjá lọ látàrọ ọmọ ẹgbẹ́ òsèbí kóhùn gan rí kóhùn níyà. ṣe bẹ́ẹ̀ ti ṣoògùn sọmọ mi ṣe bẹ́ẹ̀ ti lẹ́ lọ last week Friday ta wá bíbá Aláàjì tá a ṣe bọ́sì tàlẹ́ ti sọ pé àwọn lọ ṣoògùn sọmọ mi nípa àwọn ò ní jẹ́ kọ́ ọmọ dá mi mọ̀ mọ́ last week Friday wọ́n ti sọ̀rọ̀ wọ́n làwọn lọ ṣoògùn sọmọ mi àwọn òjò ọmọ dá mi mọ̀. bàbá rẹ ti kọ́ lọ́mọ bẹ́ẹ̀ ṣe ń wò yìí tí bàbá rẹ ti kọ́ tí bá pè bàbá rẹ nísìnyí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ fún yín bí ìyá rẹ náà ṣe ṣe tí ìyá rẹ fi jáde láyé òun náà lòun náà wọlé ìwà tí ìyá rẹ ń wù lọ́dọ̀ bàbá rẹ òun ókè àwọn kan ló sọ̀tàn. ẹ má dàgbére lé lo ẹbí lè pé ìgbà tó lóun yóò dákọ̀ ìyàwó kó fẹ́ yàwó ẹbí lè pé fámìlì mi wo ló yọjú sí tó dámọ̀ ẹ bá bí lè rè o. àwọn ti yọ kó nínú mọ̀lẹ́bí wọn yìí pé kó máa bá tiẹ̀ lọ. ọdẹ. kò sẹ́yìn ẹ lè pe fámìlì rẹ̀ kan ní ìsìnkí fámìlì rẹ̀ kan kò sí wá kó tẹ̀lé wa. fámìlì mi ò lè wá gbà tó lọ fẹ́ yàwó lọ́dọ̀ wọn ó ti mọ̀ pé dìgbòlugi ni ọ fámìlì mi ò fẹ́ wá tẹ̀lé mi pé kó ti mọ̀ pé dìgbòlugi ni ọ. bó ṣe ń ba yóò bọ́ìsì tọ́gì ni bó ṣe wà yìí tọ́gì ọlọ́kùnrin àwọn dáàdì tó lọ yàrá tí tó lóun ó pa àwọn nìyẹn lẹ́yìn nígbà tí mo bímọ mi. fẹ́ rí pásítọ̀ tó ń wo pásítọ̀ èké ni o pásítọ̀ tó jẹ́ pásítọ̀ tó ń wo yìí nígbà dábàá sọ̀rọ̀ tọ́wọ́ bá ti àti ìyàwó ẹ̀gbọ́n mi gan. kí ni pásítọ̀ ṣe tó fi jẹ́ bá pásítọ̀ èké. pásítọ̀ tó máa ń gbẹ́bọ lálẹ́ lóògùn ẹ̀hún ni wọ́n fẹ́ máa. Aláàjì. ẹ̀rí wo ló ní pé pásítọ̀ yẹn máa ń gbẹ́bọ. pásítọ̀ yìí dáhùn yìí má ti ṣe bí lọ́jọ́ tẹ́lẹ̀ ká máa lọ yẹn gan nǹkan tó ti fẹ́ ṣe mí ọláyé pé mi ò ní ìyá mi ò ní bàbá àwọn ọlọ́fin kò mi ọbẹ̀ ṣe ń wò mí pásítọ̀ yìí má ti fún ní nǹkan yìí pé kó má ṣe oúnjẹ fún mi tó yẹ pọ́nà ni ò pa mí. ṣé bá ti mi wà níbẹ̀. Aláàjì ẹ má dá lóhùn owó ṣe rí yìí o kóló tó fà kóló ní fà káàkiri tí gbogbo yín mú kóló ìfàlàdù àwọn tọjọ fà ẹnìkan bẹ́ẹ̀ bí tọjọ fà ẹ tọjọ fà náà ó tẹ̀lé débi ìkànnà bẹ́ẹ̀ bí àwọn tó tẹ̀lé débi wọn pakó ọkọ tèmi tiẹ̀ níṣẹ́. sẹ́ẹ̀rì èrè bí kí lànà ṣe. pẹ́ẹ́mù fẹ́ ka ìwọ ọkọ ló yẹ ta tẹ́nisẹ́ tó ń ṣe mọ́tà polówó sẹ́ rẹ̀ ó ń ṣiṣẹ́ rẹ̀ nọ́mánọ́mà ni. àǹtí mi nìyẹn ìyàwó ẹ̀gbọ́n mi yẹn máa ń ma gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe wá láti fẹ́ tá lè sọ̀rọ̀ lórí báyìí. àǹtí ẹ̀ ló fún wa ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ló fún mi lóyún àbí èyí mo ti tọ́jú ọ̀hún ti tọ́ mọ́. kò tẹ́ bá fi lẹ́tà lẹ̀ síta gan báyìí àwọn yóò máa pè yín wọlé ní bó ṣe ń ṣèyìn àjò rẹ̀ láti kékeré ó nìyí. òde ìwọ́dọ̀ bí mi ọkùnrin ò lè pè kó jẹ́ pé yóò sọ fún òun nàlú bàyíkà lára rẹ̀ ọ̀nà bíbí ó sì máa bàjẹ́ òun ló máa. kọ́dírì ìgbèmí àti ẹ ti fẹ́ ra ṣé olùsíṣẹ́ rí o gba kọ́ńtíráàtì iṣẹ́ láti tún fún ọ̀rá rẹ fúnra rẹ. ṣé nàlú bàyíkà ṣe máa rí lo ṣe rí aṣọ kan ló ń wọ̀ láti ẹjọ́ ẹ̀. wàhálà ayé ti ẹ nù. tó wò yí pé ká. lọ parẹ́ ìdànù ṣé wọ́n ló ra sọ fún mi ṣé wọ́n ló ra sọ fún mi àbí wọ́n ló ra gbogbo nǹkan fún mi. ẹ ṣe ẹ̀yin méjèèjì ẹ ṣe gan. wọ́n fẹ́ wọ ẹni tí ó tún sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí mo ní ẹ dákẹ́. ẹ bá mú ẹgbàá wa Kudi ọ̀jẹ̀ gbà o. tẹ̀bá iná mi ò tó bẹ̀. mo dákẹ́ tí bá ní ọ dákẹ́. mo ti kọjá yè mí mo ti dán fẹ́ dìgbòlugi. ẹlẹ́sìn ni ọwọ́ ẹ̀ mo ti mọ̀ pé mo ti kọjá yè mí Aláàjì. fẹ́ràn tí yàrá létí o ti pọ̀ jù. Kudi kí ló ń ṣẹlẹ̀. kọjá yè mí ni. mo fi yín bẹ̀rẹ̀ ètò ẹ tún fẹ́ dètò òru lálẹ́. Aláàjì yìí lè dàrú. ẹ farabalẹ̀ òfin àti ìlànà ti wà o yàtọ̀ sí tijọ́ tẹ́ ẹ wá òfin tó wà nílẹ̀ ni pé ẹ ti pé igun mẹ́ta báyìí Kudi sá ọ gbọ́dọ̀ bá ọkọ rẹ kejì ọ gbọ́dọ̀ bá rojọ́. mi bá rojọ́ ọmọ ni mo bá sún pé kó sún sẹ́yìn. tó bá tó àkókò tọkọ rẹ kejì fẹ́ rojọ́ wàá dákẹ́. ó ti yé mi sá.
ìyá ẹ̀gbọ́n kí lorúkọ rẹ. àṣìṣe ọ̀la kan. ẹ̀gbọ́n àṣìṣe tó bá tó àkókò tọkọ Kudi kìíní fẹ́ rojọ́ ẹ má bá wọn dá sí i àtọkọ kìíní àtọkọ kejì ẹnìkankan nu yóò gbọ́dọ̀ bára yín jà ntọ́kọ́kọ́ hàn gàdàgbé tó hàn gédégbé ni pé atẹnìkíní àtẹnìkejì ìní bá Kudi ní àjọṣepọ̀ torí tí ọba báyàn lájọṣepọ̀ kò lè jà sọmọ so ọ̀rọ̀ ayé àwọn ọmọ yìí ló dẹ̀ mátà ju ayé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lọ so tí èyí tá à ń wò yìí tí ọ̀rọ̀ rẹ̀ bá rí bó ṣe rí tẹ́pọ́dọ̀ Kudi ló wà tí bàbá rẹ̀ ò gbà tí bàbá rẹ̀ náà bá ń wò wá lálẹ́ yìí kó má dá ìtọ́jú ọmọ ìdá Kudi o àbí àwọn ẹbí bàbá rẹ̀ ìtẹ́ ẹ bá ní ẹ máa fi ran Kudi lọ́wọ́ ọkùnrin lọ́mọ yìí kó náà ní education torí méjì kọ́ káyé rẹ̀ ọmọ bá dàbí ayé Kudi torí pé ayé Kudi ò bàjẹ́ o ṣùgbọ́n Kudi ò ní gbàdúrà kó jẹ́ pé bóun ṣe mọ náà lọ́mọ àwọn ọmọ tí ọmọ èèyàn bá wá ní mọ bí òun ṣe mọ èèyàn tọ́jú ọmọ òun náà ni so ìsọpá yẹ bàjẹ́ sí pé mo ti clear rẹ̀ ṣùgbọ́n àdúrà rẹ ni pé kọ́mọ rẹ jù ọ lọ tọ́mọ rẹ ọba sì jù ọ lọ nítorí nílò ni pé èèyàn irú ìtọ́jú téèyàn ò ní èèyàn ò fún ọmọ o ṣeun tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni èyí tó tún wà bẹ́ẹ̀ ni pé tí ó bá ń sọ̀rọ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ Kudi tí ọkọ rẹ kejì náà bá ń sọ̀rọ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yin méjèèjì náà tí Kudi bá ń sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kí làwọn tó wà lé òfin gbọ́ wa àti nájà tán o ọ̀rọ̀ la fẹ́ sọ báyìí a sì gbọ́dọ̀ yanjú ẹ̀ lálẹ́ yìí níbo lọmọ yìí ọ wà ta lọ lọmọ yìí lẹ́yìn ìgbà tá a bá kọ́kọ́ fi làákàyè jómitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìbéèrè kọ̀ọ̀kan àti àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ bá jọ sọ sẹ́rẹ̀ tẹ́ wá ń jò ní àṣọ nǹkan kan pariwo ni ariwo náà lè fẹ́ bẹ̀rẹ̀ lónìí ṣùgbọ́n ẹ má bínú kò sáàyè ariwo lónìí. now another thing tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ètò yìí ó jẹ́ ètò tó ní àkókò tí mo bá fún ọ láàyè kó sọ̀rọ̀ ìṣẹ́jú 5 péré ni màá fún ọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọkùnrin tó jókòó ìtọ́fẹ́ sọ̀rọ̀ nísìn 250,000 lọ́sàn ọ̀rọ̀ ìṣẹ́jú 5 péré ni ọ̀sán tí ó fi máa lọ lẹ́lómi náà bá wọlé tí wọ́n sọ̀rọ̀ ìṣẹ́jú 5 250,000 ni wọ́n san so n tó wá dá ń bẹ̀ ni pé ẹ̀yin tí ẹ wá ń lo àkókò ojú tẹ́yìn ọ̀sán kọ́bọ̀ ọ̀hún ẹ má bà àkókò jẹ́ fáwọn 250,000 tí wọ́n dé tó wọ́n máa lọ ó ti yé yín ẹ sọ kókó ẹ má búra yín ẹ má ṣépè ẹ má dá wàhálà lẹ̀ ẹ sọ kókó ká kẹ́kọ̀ọ́ ká sì tó ọ̀rọ̀ náà kọ́ yanjú kẹ́ ẹ máa lọ ìní láfijọ́ rẹ́rìn tó bá parí ẹ ti gbọ́ ẹ ṣe gan ni sórí lórúkọ rẹ Suraju Quadri Kudi ìwọ́n kọ́ Quadri Kudi Azeez ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìwọ lè jókòó bẹ́yẹn ẹ̀yin méjèèjì ẹ mọ̀ pín àga ìlò táìmù tí mo bá ní kó sọ̀rọ̀ Kudi ó dìde táìmù tí Kudi bá dìde ìwọ ó sọ̀rọ̀ ní mo kọ́kọ́ fẹ́ fi dá yín lójú ni pé mi ì mọ̀ Kudi rí mi ì mọ̀ Quadri rí mi ì sì mọ̀ Azeez rí mi ì sì mọ̀ ẹbí ẹnì kankan nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n ẹjọ́ òṣùwọ̀n káfẹ́ lẹ́jọ́ dá ńlọrọ̀ kọ́kọ́rọ́ alátẹ̀ bí ọ̀rọ̀ téèyàn sọ bá rùn létí tí wáá pọ̀rọ̀ yẹn ọ̀bá làákà ìmú òun náà máa gbọ́ gbogbo ayé ó sì máa gbọ́ fún ìdí èyí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ṣókí straight to the main point ìtumọ̀ ogun tí mo sọ látẹ̀kan nù sọ́dọ̀ rẹ ní ti bẹ̀rẹ̀ àbọ̀dọ̀ rẹ kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ Kudi tọ̀ Kudi kalẹ̀. ẹ kalẹ̀ sàn. Kudi your time starts now. ó yá a ti wágó àkókò ẹ ti bẹ̀rẹ̀. Alhaji ẹni tí ó lọ mọ òun ló dúró lẹ́yìn fọ́ tẹkínì sókè díẹ̀. ẹni tó lọ mọ òun ló dúró lẹ́yìn mi yìí ẹni tó lọ mọ kọ́ nìyí ó kàn ń jíjẹ̀bi lórí ọmọ ni. okay it's alright. ó yá ó ní ìwọ kọ́ ló lọ mọ súnmọ́ kínní yìí. ó ní ọmọ èmi mo ní Ibrahim tó wà ní ọwọ́ rẹ̀ ìgbà tó fi wà ní ọ̀dọ̀ mi yóò sọ fún mi wípé. ọ̀rẹ́ mi kínní ló fẹ́ lò make sure pẹ́nu rẹ̀ ń wà ń bẹ̀. èmi mo ní ọmọ tó wà lọ́wọ́ Ibrahim tó wà lọ́wọ́ rẹ̀ ìgbà tí ó fi lóyún nígbà tí mo fi wá tí mo fi sọ̀rọ̀ fún yín nígbà yẹn tó fi lóyún ọ̀dọ̀ mi ló wà tẹ́lẹ̀ nígbà yẹn ìgbà tó wá wò yí pé kó o máa lọ sí ibẹ̀ tó jẹ́ wípé ọ̀ kékeré báyìí tábà jọ sọ́nu ilé oní ó máa díjà lẹ̀ tó bá ti wá lọ lọ́jọ́ yẹn báyìí kò ní padà wá tó jẹ́ wípé tó bá lọ ní oníbà ní ìsìn yìí mọ́ sí mọ́ ní gbogbo àdúgbò bí tá a wà tó bá lọ ní ìsìn yìí ó lè tó bí ọ̀sẹ̀ kan kó tó tún padà wálé tó
tó bá ìgbà tí ó fi dé sọ́dọ̀ mi padà báyìí yóò mọ̀ sọ fún mi pé òun lọ sí ọ̀dọ̀ mọ́mí òun ní. ọjọ́ mélòó ló gbé lọ́dọ̀ ẹ̀. táìmù tá a ti jọ wà a máa jọ kó káàkiri ní ilé ibi táwọn èèyàn ti mọ̀ wá ní àdúgbò. ilé mélòó lẹ jọ gbé. ilé tá a ti jọ gbé báyìí nísìnyí ó ti lé ẹlẹ́ẹ̀keje ní arẹsẹ̀ dé. ilé keje ọyá máa kábẹ̀. a ti gbé ní ọjà gbó. ení ní Àrẹ̀òkúta ní ọjà. ní Àrẹ̀òkúta lọ́jà gbó òde ní. a ti gbé bẹ́ẹ̀ ọkà. ẹjọ gbé bẹ́ẹ̀ ẹrúkà ó dèjì. ẹjọ gbé bẹ́ẹ̀ ọkà a ti jọ gbé lábìrán. ẹjọ gbé lábìrán ó dẹ̀ ta. a jọ gbé ní ìsàlẹ̀ àfáà náà. ẹgbẹ́ sàlẹ̀ àfáà ó dẹ̀ ní. ní òkè lábìrán ní òkè àgàlà ni wọ́n ń pè ibi. ẹgbẹ́ òkè àgàlà ó di 5. a ti gbé ní yémọ kíní la ti gbé kíní la gbé Yemẹtu Aládọ́rin la gbé kàn. ẹgbẹ́ Yemẹtu Aládọ́rin ó di 6. a ti gbé Absalamu ní ilé epo Absalamu yẹn. ìwọ àti ẹ̀ náà lẹ́jọ́ ń kó kiri bẹ́ẹ̀. wọ́n kó káàkiri tó bá ti ṣẹ̀ṣẹ̀. ó máa ń wádìí as girlfriend àbí ń wádìí as wife. ó ní aṣọ gbogbo aṣọ rẹ̀ wà nílé lọ́dọ̀ mi àti aṣọ ọmọ rẹ̀ yìí tí mò ń bá tọ́jú láti gbà yẹn ọmọ tó gbé dání yìí àti kékeré láti bí ọmọ ọwọ́ báyìí òun ló ti gbé sákò lọ́dọ̀ bàbá rẹ̀. ẹ sọ́dọ̀ rẹ̀ ló wá gbà yẹn. ọ̀dọ̀ mi ló gbé wá ní gbogbo táìmù gbà yẹn tí mò ń bá tọ́jú ẹ̀ gbogbo àwọn èèyàn ṣe bí mi mo bí ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ yìí tí wọ́n máa ń pè mí ní bàbá Ayọ̀ èmi máa ń wòye pé mo bá tọ́ ọmọ rẹ̀. so ìwọ àti ẹjọ́ lò tó ọdún 3. àtijọ́ lò ju ọdún 3 gan lọ. ẹjọ́ lò ju ọdún 3 lọ. bẹ́ẹ̀ni tó bá ti wá lọ báwọn ó lè máa fi ara rẹ̀ kẹwọ́ fún mi tí ìyá rẹ̀ máa. sọ máa ń sun ọ̀dọ̀ ẹ. àjọ máa ń sún mọ́júmọ́ ni àjọ máa ń sún mọ́júmọ́ ni kódà gan ó ti fẹ́ àjọ máa ń sún mọ́júmọ́ gbogbo àwọn èèyàn kò sẹ́ni tí ó mọ̀ nínú àdúgbò wa ní ilé káàkiri tẹ́ bá fi nọ́mbà ta àwọn èèyàn tí ó ti máa pè káàkiri. dìde Kudi àwọn fámìlì tiẹ̀ ń kọ́. àwọn àmì sà. ẹ̀yin ọmọ ilẹ̀ fẹ́ gbà ní abẹ́fẹ́fẹ́ Kudi. àjọ ń fẹ́ àwọn aláàjì. no ìbí ẹ lè rọrọ pé tí bá bi lè rọrọ ní kódà tó lórí Ọlọ́run. jókòó ọmọ ilẹ̀ fẹ́ gbà ní abẹ́fẹ́fẹ́ Kudi. ọmọ ni mo fẹ́ gbà sà. o sọ̀rọ̀ sókè. ọmọ ni mo fẹ́ gbà sà. torí bí Kudi ṣe ń ṣe náà wọ́n á wojú ẹ̀yìn tẹ̀ ń fẹ́ gan pé wúrò láyé yín ṣe rí wọ́n bí ṣe ń ṣe lọ́nà gbogbo ha tó ń ṣe ìwọ àti ẹ̀jọ̀ gbé nìkankan rí ni. Alájí èmi àti òjò gbé rárá gbé parọ́ irọ́ ló ń pa. Alájí tẹ́ bá ju nọ́mbà ta ní ìsinyìí. ẹ̀jọ̀ gbé rí tẹ́ bá ju nọ́mbà ta ní ìsinyìí. kọ̀gbẹ́ lájọṣepọ̀ rí. Alájí ọmọ yìí tẹ̀ ń wò yìí. ẹlẹ́wà tẹ́ bá ju nọ́mbà ta ní àwọn ẹlẹ́wà tán bá gbọ́ wọ́n pé yàn. okay it's alright ẹ bá mú fóònù. Kudi tí mo bá rẹ̀ ń tọ́ sọ pé wà á ti ẹjọ́ gbé rí ṣé wà á ti ẹjọ́ sùnmọ́jú lé Kudi wọ́n mọ̀ bá sọ̀rọ̀ wà á ti ẹjọ́ sùnmọ́jú lé abẹ́ ìjọba. àwọn èèyàn tí ó pọ̀ àwọn èèyàn tí ó sọ̀rọ̀ gan ní ìsinyìí gbogbo wọn. ẹjọ́ sùnmọ́jú rí. gbogbo wọn la. ibi àjọ sùnmọ́jú. ìwọ tá a jọ ń gbé láti ilé tó jẹ́ pé gbogbo nǹkan ọbẹ̀ ogun nǹkan yípa fẹ́ dáná gbogbo ẹ̀ ló máa ń ṣe ìbẹ̀sẹ̀ ń wò yìí gbogbo apẹ̀rin nǹkan kan tá a máa ń lò gbogbo ẹ̀ ló kó lọ nígbà tí mi ò ti jáde tẹ́mi ti jáde adìẹ mi lọ́tẹ̀ mi tí mo ti kí lọ tí n bá ti jáde lọ. dúró ẹ̀yin fámìlì bọ̀bọ̀ yìí ẹ sáwọn bí ọmọ iṣẹ́ ń ṣe sá. wọ́n jọ fẹ́ wá sẹ̀sẹ̀ ni. ẹ̀yin lẹ́sẹ̀sì. kí ló kàn ṣé kí ló dé tó ń bú wọn báyìí. wáyé tó sọ láti bú wọn ṣé àwọ àti wọn lẹ ní ìṣù ni. ẹ ní ìṣù náà ó ní ìṣù pẹ̀lú wọn náà. ọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ gan kò kàn ẹ́ mo kàn ń wo bí wọ́n pé tí wọ́n ń wo ẹni tó pẹ̀rẹ̀ níyàwó ọmọ wọn ìdí mo kàn béèrè ní ẹ̀ kí ẹ ṣe pé yẹn kàn yín náà ọ̀rọ̀ Kudi ni mo kàn béèrè bẹ́yẹn because it's alright. Quadri sọ̀rọ̀ sóbí ọkùnrin kí ló ṣẹlẹ̀. ẹsẹ̀ àdìẹ pẹ̀ fún wa sá. àmín. so ìgbà tí kújọ pàdé mi ní ẹlẹ́ran pẹ̀lú rẹ̀ ọmọdé ilé ìwé wa kúrò lọ́wọ́ nígbà tí màá jọ pàdé orí sickness ni ọmọ yìí wà nígbà tí màá jọ pàdé mo jọ pé ojú ní ojú sàánú kò kẹ́ ẹ̀mí àti àṣàjọ bẹ̀ẹ́ títí tí ó ń fi wọ̀. oṣù mélòó lẹ fi jọ wà tó ń fi wọ̀. ó fẹ́ tó bí oṣù mẹ́rin kò pẹ́ kó ó sàtò bẹ́ẹ̀ sà pé mi iṣẹ́ travel ní káàmọ́ iṣẹ́ travel ní mo sí. ìgbà tẹ́jọ́ wà yẹn níbo ló máa ń sùn níbo ilé wọn tó wà lọ. ìgbà tí ìmọ̀ rẹ̀ fi jọ wà sáìdì ẹlẹ́wà yẹn ni ó wà nígbà náà ó dẹ̀ ń pọn ọmọ lọ́wọ́ nígbà yẹn
láti bá sí ìjọ ilé ìgbàjọ. ní láìkí bó ṣe gbé bọ́dì kó súnmọ́ máìkì yẹn. àyọjú sí mọ́mì rẹ̀ wọ́n dé ìrọ̀rùn lónìí nígbà jọ sí mọ́mì rẹ̀ mi ò mọ ẹ̀rọ pẹ̀lú láàrin ilé ìgbàmọ̀sẹ̀ yìí rárá gbàdúrà bí mọ̀dẹ̀ eléyìí èmi ló ṣe sínú ọmọ èmi ló ṣe bá sẹ́ńtà èmi ṣe gbẹ wọ́n á di sínú ọmọ kọ̀ọ̀la òní àwọn ilé wa rẹ pé wọ́n kádà wá ṣòro gbẹ pẹ̀lú àwọn bọ́ọ̀lì gàdí ẹ̀ ǹdẹ̀ ilé mi ò ṣe ní tí wọ́n fa wàhálà pé kíni àwọn ìlà bá mi sọ̀rọ̀ táìmù ẹ̀ mo sáà kọ̀ọ̀dà pé àkámọ́sí sínú náà sínú ọmọ wo ni mi ní ṣe tí mo dájọ́ sí mo ṣe rẹ́ pé ìgbàlẹ̀ sọ pé mo gbọ́ tó gba àwọn ẹ̀mí gbọ́ wọ́n sáà ṣe sínú ọmọ lọ nípínjọ́ ẹ̀ bíi tí mo ní táìmù ṣáàdù kí á dùn ni ìgbésẹ̀ ọ̀dọ̀ fáwọn àṣùwà ni àṣọ sínú ọmọ ní òdàjé àti sínú ọmọ lọ́wọ́ ni mo gbọ́ pé wọ́n ti kọ́dà dé ọ̀dọ̀ wa ní kíájú mi ò wà comfortable dáadáa ní ìmọ̀ ọkùnrin ní ẹ́ tó rí lọ́dọ̀ wa ń bì wàá sọ̀rọ̀ sí kinní yìí ni ẹ̀yin guys ẹ̀yin ẹ bá ń sẹ̀tì ẹ̀sẹ̀ nu ẹ̀ sọ̀rọ̀ sí kinní yẹn dáadáa. à ń ṣe sínú ọmọ lọ́wọ́ onímọ̀ kó ọ̀dà dé ní ìjọ ẹ̀ tẹ́ pé ìjọ ẹ̀ gan àfẹ́pá yìí lémi ẹ̀ tẹ́ pé close to kan pé kàn lè pé àdáwálẹ̀ sí àdúgbò. ẹ sáré parí ẹ̀. sáré pé apá yẹn pé kàn lè pé wọ́n ní àtàsílẹ̀ ní àdúgbò nìyẹn àtà close ẹ̀ pé kò sàn wọ́n. wá tó wá bí ìjọ kejì wá bí ìjọ kẹta ìjọ ẹ̀ sá àtà ní pé kí wọ́n di pé àwọn pariwo kìíní ìjà travel ní ìjọ kẹta pé iṣẹ́ kan lọ́wọ́ mo ṣe gan pé mo travel ìjọ kẹta sínú ọmọ ọ̀pẹ sí mo dé inú àlẹ́mí ní pé àwọn ti mú lọ sí ilé ọ̀dọ̀ wọn ní dékìdé o pé kò tẹ̀kọ́ lọ sí ọ̀dọ̀ wọn náà kò sígbà náà ni ọ̀tá pinnu pé òun ti lọ sọ́dọ̀ mọ́mí òun ní òun ní sáà tó ẹ̀kọ́ wà ní Oǹdó ẹ̀ náà. Oǹdó ní Oǹdó lọ́dọ̀ mọ́mí rẹ̀. sọmọ Oǹdó ni wọ́n lẹ̀ ní. ibẹ̀ ní mẹ́rin ṣaláìsì sí ibẹ̀ ni wọ́n ń gbé ṣe epo náà ṣe. ok. ó sá lọ sí ibẹ̀ so torí lọ yìí láti pé nígbà báyìí lè máa pé ọ ní nítorí ó yà mí lẹ́nu pé ẹ ti bá mi ṣe sínú ọmọ rẹ kúndà tí mò ń pèsè oyún tí mò ń ṣe gbogbo ẹ̀ tí mi rẹ̀ ní bọ́ọ̀dì. ìgbà tó lóyún ibo ló ń gbé. ọ̀dọ̀ mi lọ́wọ́ nígbà tó lóyún. fún oṣù mẹ́sàn-án. bẹ́ẹ̀ ni sà bí ó dáa ṣe tàbí tó lọ sí kíníkì ṣe gbogbo ọ̀dọ̀ mi ló wà níbi kíní. ìgbà tí ìyàwó rẹ. pé Ibrahim àbí kí ló pé ó kọ ẹjọ abúlé àfáà ló wà sọmọ ní Ibrahim àmì lè mi sọmọ tèmi ó ní tí ń pe Ibrahim ní ìsàn ọmọdé ilé yìí. àlàáfíà kí mi ò sọ̀rọ̀. ǹjẹ́ ènìyàn sọ̀rọ̀ jẹ́ ọ̀sọ̀ tiẹ̀ tán. torí tó wá ní pé àyàn òbí eléyìí yẹn fi ń dẹ́rù bọ́ lọ́wọ́ ni o. it's alright irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ o kàn mọ̀ pé ó ṣẹlẹ̀ sí ẹni ó ti wá ṣẹlẹ̀ báyìí. inú fíìmù lèmi ti máa ń rí i bóyá méjì ń dà sọ ọmọ kò ṣẹlẹ̀ lójú tó. orí kọ́kọ́rọ́ alátẹ náà ni ti máa ń ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀n ní kọ́ lọ́rọ̀ kì í bá ní ayẹrí pẹ̀kí mo kó bàrà mọ yá èèyàn bá níbi tí ọ̀nà ti fẹ́ ni o tó bá ṣẹ̀ṣẹ̀ ògbèjì ni wàá họ̀ọ̀gì ẹ̀ ni o so ẹ̀sìn ògbèjì ló ti bá báyìí so farabalẹ̀ ò ní problem the only problem tó ní sense of fún ọ náà ni pé ò ní problem so the only problem tó ní ni pé ò ní problem now Quadri àbí Azeez àbí Azeez ìwọ náà gbẹnu sí kinní o dákun tíyàwó rẹ fi lóyún tó fi bímọ lóṣù mẹ́sàn-án níbo ló wà. ọ̀dọ̀ tíyàwó tó fi lóyún ọ̀dọ̀ mi ló wà tó jẹ́ pé ọ̀dọ̀ mi ló wà nígbà tó fi lóyún tóyún fi ga ní inú ẹ̀ ó dà gan a lọ sí hospital ní òde ajé nítòsí wọn bíbá yìí tó jẹ́ wípé ìwé hospital yẹn gan wà lọ́wọ́ àǹtí mi tí mo mú wá ìyàwó ẹ̀gbọ́n mi tó jẹ́ wípé má gbé lọ sí jẹ́gẹ̀dẹ̀ tẹ́gbẹ́ lọ jẹ́gẹ̀dẹ̀ níbi tá ti máa ń wo àwọn. Kudi di méjì o Kudi kan wà lọ́dọ̀ tiẹ̀ Kudi kan wà lọ́dọ̀ tiẹ̀. ìnáwó wà lọ́dọ̀ mi kò lọ sọ́dọ̀ yàrá àti ara bó ṣe wà yìí ọ̀dọ̀ mi lóyún tó ti lóyún nígbà tó. hospital wo ló mú lọ. hospital tí mo mú lọ ṣáìdì jẹgẹdẹ ó ní àǹtí mi gbé lọ ní ìgbà yẹn ó ti kọ́kọ́ lọ ti òde ajé nígbà yẹn tó jẹ́ pé mo lọ wo scan òbí tó mọ wà nínú. wọ́n lọ mọ wà nínú ẹ̀. wọ́n lọ mọ wà nínú rẹ̀. hospital wo ni wọ́n mú ìyàwó rẹ lọ Quadri ló mú Kudi lọ. kéèké ọ̀dọ̀ ajé mo ló sàọ́dọ̀ yàrá. ọ̀dọ̀ ajé ni wọ́n mú lọ. bẹ́ẹ̀ ọ̀dọ̀ yàrá. ẹ mú ìwé hospital tí wọ́n mú lọ dà. sẹ́mu dání á tún ẹ̀ mọ́. ìwé dà. ìwé yẹn nìyẹn níbi bẹ̀ yẹn. abẹ́rẹ́ àjà. ìwé abẹ́rẹ́ àjẹsára. wọ́n gba abẹ́rẹ́ àjẹsára. wọ́n gba abẹ́rẹ́ àjẹsára. àrùn ó má wọlé wá. wọ́n gba abẹ́rẹ́ àjẹsára. ẹsẹ̀. abẹ́rẹ́ àjẹsára fún tani.
fún Ibrahim Ọlákànmí Asis. ṣé ẹ̀dẹ̀gbọ́n ọmọ lọ sí hospital ń gbà náà. Agbè lọ. ìgbà tó bímọ tán lélẹ́yìí èwo lẹ́sẹ̀ kó tó bímọ. Níta ṣe kó tó bímọ ọwọ́ rẹ̀ náà ló níwèé wá nígbà yẹn Òde Ajé ni mo la gbé lọ ní hospital Òde Ajé tó ti lọ yẹ àyẹ̀wò nígbà yẹn. Ìgbà tí mo rí pé èmi ò lè máa attend sí ó ní mo gbé lọ sọ́dọ̀ àǹtí mi yìí ní Jégèdè ọ̀dọ̀ wọn ló wà. Táìmù tó fẹ́ bímọ òun ló sá lọ sí ọ̀dọ̀ àwọn ilé ìtàn fóògùn fà nígbà táìmù ìgbà tó fẹ́ bí. wọ́n fògùn fà. bẹ́ẹ̀ ni nígbà tó fẹ́ ṣe súná ọmọ wọ́n pè mí yí pé àwọn fẹ́ ṣe súná ọmọ wọ́n fẹ́ pe fámìlì rẹ̀ pé àwọn fẹ́ ṣe súná ọmọ ni nọ́mbà yẹn lọ já sí nọ́mbà àti tọ̀dọ̀ mi tí wọ́n ní ìyàwó mi ti bímọ. Táìmù gbà yẹn tá a wá wọn lọ sílé wọ́n gbọ́ ọmọ sákùnlé ni o wọ́n gbọ́ ọmọ sákùnlé tó jẹ́ pé a wá wọn káàkiri gbogbo àdúgbò táàrí wọn náà fi lọ ṣe súná ọmọ tán náà wọ́n ṣe yẹn wọ́n wá ní ká máa wá owó ẹran tá a bá yín jẹ́ ń bẹ̀ tó jẹ́ wípé àwa kó lọ sọ wípé kẹ́ẹ̀sì súná ọmọ ẹni àmọ́ owó aláàfáà wà aláàlẹ́ san kankan wípé kì í sáwà ní àní ogun yẹn. Pásítọ̀ wọn yìí ṣọ́ọ̀ṣì wọn wà ní ọ̀nà kínní ní ibi bẹ̀yẹn ní ọ̀nà oríta àwọn kínní ni wọ́n wà ká tó máa lọ sí ọ̀nà bus stop. ìgbà tí ọmọjọ́ tí wọ́n ṣe súná ọmọ tó ọmọjọ́ tí wọ́n bímọ kí ló tó gba placenta. Táìmù gbà yẹn ilé wọn ní Òde Ajé onágbọ́mọ yẹn lọ ní ọ̀dọ̀ àwọn bàbá wọn Kọ́dí yìí. Ẹlẹ́wà lọ sọ pé ìyàwó ẹ̀ wà ńgbà tó fẹ́. ṣe Òde Ajé ni wọ́n wà o. excuse me Ẹlẹ́wà lọ sọ pé Kúdí wà ńgbà tó pàdé. bẹ́ẹ̀ sà. ṣé wọ́n gbẹ́ Ẹlẹ́wà rí. mo mọ Ẹlẹ́wà ṣùgbọ́n. ọ̀dọ̀ ta ni Ẹlẹ́wà. Òde Ajé Ẹlẹ́wà ni wọ́n sọ ní. ọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ àwọn òbí Kúdí. jẹun kínní ni ọ̀dọ̀ mọ́mí ẹ̀ wà Oǹdó ni mọ́mí ẹ̀ wà. ọ̀dọ̀ ta wà ní Ẹlẹ́wà. ọ̀dọ̀ wọn kò síbi kò í ṣe ọ̀dọ̀ kò í èmi ò mọ Ẹlẹ́wà tó ń sọ yẹn bàbá Ẹlẹ́wà tó ń sọ yẹn Òde Ajé onímọ̀ wà Òde Ajé onímọ̀ wà ti ilé rẹ̀. kí ló tó gbọ́mọ rẹ lọ sọ́dọ̀ Azeez láti lọ gba abẹ́rẹ́ àjẹsára nígbà tó mọ̀ pé nǹkan lónìí. ìrẹ́mi ìgbà máa lọ sábẹ́ lọ síbẹ̀ Ìjẹ̀gẹ̀dẹ̀ ni mo wà tí ìgbà tí ó yóò di ìjà Ìjẹ̀gẹ̀dẹ̀ ni mo wà tí wọ́n fi wá gbé ọmọ táìmù gbà yẹn girama mi kú ìyá mẹ́rin mi ìyá dádì mi wọ́n kú nígbà yẹn ẹ tó wá náà nìyí nígbà yẹn tó wá gbé ọmọ tó gbé ọmọ lọ sí Jégèdè tó gbé ọmọ lọ sí sẹ́ńtà ibi hospital Amúlòkó tàbá lọ sọ́nà Amúlòkó tó gbé ọmọ lọ gba abẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹ̀yọ̀kan tọ́mọ yẹn dẹ́gbà láti gbà yẹn. níbo ló ti wá bá a tó ti wá gbọ́ ọmọ. ibi ọ̀dọ̀ wa ni mo wà ní Jégèdè. kí ló dé tó sí ilé ọkọ rẹ tó pè lọkọ rẹ. ẹnìgbà tíjà òun náà ló dí wà lálẹ́ tí ń káwọn aládàá káàkiri tí ń káwọn oníbọn ká tọ́pù wálé ọ̀dọ̀ wa ní òkè àdí. gbogbo ẹ̀já rí. ó bọ́ ìsì wà tó dí wà lálẹ́. ni àwọn eléyìí fi ní kó máa lọ lé yín. mọ́mí kan ti fi mú mi lọ sílé ọ̀dọ̀ wa pé kí n wà bẹ́ẹ̀ torí eléyìí kò mọ báyìí máa ń rojọ́ sọ̀rọ̀ àbí pé bóyá kí n torí kò lápọn ọ̀rọ̀ sísọ. torí kí wà àwọn méjèèjì náà ní òkúlẹ̀ lápọn ọ̀rọ̀ sísọ. apààyàn. ó ti pààyàn rí lójú ẹ. ó ti pa bàbá rẹ ni. wọ́n pààyàn náà wà lánàá lọ fi tẹ̀sán pààyàn náà ni. ẹ ti dé ẹ tún bẹ̀rẹ̀. àbá ikú Ọlọ́run ló pààyà mi àti bàbá mi o ikú Ọlọ́run ló pààyà mi àti bàbá. ṣé wọn náà fi wàhálà pààyà tiẹ̀ náà ni. wàhálà rẹ ló pààyà rẹ ọbẹ̀ sí wo ṣòwò rẹ ló pààyà. no ẹ dé o. alájà ó tó. ó tó. wọ́n ti gbé sépè ìpín yẹn náà ló ń jáde sí ibi ẹsẹ̀ wòye ìpín yẹn wà lórí rẹ̀ èsì bó ṣe wà tẹ́lẹ̀ nìyí o. hospital wo ni ọmọ ìbímọ sí. sẹ́ńtà abilé ẹjọ́ Òde Ajé mo bímọ sí. ta ló gbé ọ lọ bẹ̀. ẹ tó mú mi lọ bẹ̀. níbo lọ wà ńgbà tí wọ́n fi gbé lọ ibi tó ti bímọ. sá tó fi gbé lọ síbi tó ti bímọ. èmi jáde ajẹ mi lọ ni gbogbo ìrìn àjò rẹ̀ ti ní àǹtí mi náà mo máa ń falẹ̀ lọ́wọ́ yìí pé kí wọ́n bá mú káàkiri tán bá yìí ti mú lọ gbogbo owó tán bá béèrè èmi náà máa san fún wọn tó jẹ́ pé kò sí nǹkan tán láwọn ní. àti wà àtàtì rẹ kò sẹ́ni tó ríwèé fílẹ̀ pé a ti ẹ̀ rẹ́jísà ẹ̀ lọ hospital kó tó di pọ́sákò lọ́dọ̀ wa ọgbọ́n lọ fẹ́ kọ́dìrì. sẹ́rí ìwà jìbìtì olówó tó wà nínú àwọn pásítọ̀ yìí àti àwọn. kí pásítọ̀ yìí ṣe gan. pásítọ̀ yìí táwọn wo yìí ó ló ń da ogbẹ́ ẹ̀rú bẹ́ẹ̀ sí wù wọ́n yìí. kí ni ti pásítọ̀ gan-an ọ̀rọ̀ mo tẹ̀fẹ́ kó sọ̀rọ̀ pásítọ̀ kí náà ṣe gangan torí gbà ìbẹ̀rẹ̀ náà dákọ̀ pásítọ̀ sọ tó ṣẹlẹ̀ pẹ̀lú pásítọ̀. bàbá alájí tí mo rí nípa ọ̀rọ̀ pásítọ̀ tí mo fi ń sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀mẹ́wàá tí tèmi yé mi bẹ́ẹ̀ sí ń wò mí ìtàn bá kàn ní má sọ òní lókà kù bẹ́ẹ̀ sí ń wò mí máa ń lépa ẹ̀mí mi gan láti pa mí ń lè pa ọ́ fún yín ọlá wípé mi ò ní ìyá tí mi ò ní bàbá tí ìyá mi àti bàbá mi wá pẹ̀lú mi ó ló ń gbé mi ró. kí lorúkọ ẹ Azeez dákẹ́. ètò wà lẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ ọmọ ìwọ ni wọ́n lọ lọ́mọ Kọ́dì ló ń lọ́mọ Kúdí ní Kọ́dì lọ́ lọ́mọ ó ní wọ́n kọ́ àdẹ̀fẹ́ kí Kúdí ọyàn ọ̀jẹ̀ la fi wà lórí ọ̀rọ̀ yìí ìyẹn tí ìwà gbọ́n kẹ̀kẹ́ kí wọ́n wá kan pásítọ̀ ó kàn ń àkíyèsí pásítọ̀ látẹ̀kàn ò sọ tí wọ́n ṣe gangan kí náà ṣe. ó yẹ Yorùbá ní yín bàbá kò ṣe téèyàn bá tó ń la ogbẹ ìjálẹ̀ ní ìdásípọ̀ gẹ́sẹ̀ bàbá. ẹ wá gbà mí ṣé mo sì já tinú mọ̀ràn torí pé mo jẹ́ Yorùbá
títọ́ ọba sọ nígbà tó sọ pé apààyàn ni ó ní wọ́n fẹ́ pa ọ́ ṣé ẹ ní ẹ̀ǹkántà kí ló wà láàrin wa àti wọn mo fẹ́ mọ̀ ní ọkùnrin ni ọ àṣìṣì má bà mí lójú jẹ́ o ìyá kí ni pásítọ̀ ṣe èmi náà fẹ́ bójú tiẹ̀ náà jẹ́ kí ni pásítọ̀ ṣe. pásítọ̀ ọjọ́ tẹni ká máa lọ tí máa ń jà sí ọmọ táwọn ò ní jẹ́ ń gbé ọmọ lọlé má jẹ́ wá sí ìbáyé náà ní ọjọ́ yẹn àtìgbà tẹ̀ tí ní ká máa lọlé wọn àlá oríṣiríṣi tó jẹ́ pé mi ò rí tẹ́lẹ̀ tèmi náà tí ń rí tó jẹ́ pé kọjú òye mi ńlá ló jẹ́ kí n máa sọ ogun nǹkan tí mò ń sọ fún yín. wá ti pásítọ̀ sí wá jẹ́ prime suspect ẹ. má lè gan bẹ́ẹ̀ sí wò wọ́n yìí. kí ni nǹkan tàtẹ́ ti jọ ní rí. lórí ọmọ yìí náà ni gbogbo nǹkan tó ń bá mi fà lé lórí yìí. ṣé pásítọ̀ ló ń lọ ọmọ ni. wọ́n bá mọ́jọ wà pẹ̀lú mẹ́sẹ̀ fámìlì mọ́jọ wà pẹ̀lú rẹ̀ ní yípe kájọ gbogbo. okay it's alright. ìwọ ló lọ́mọ. bẹ́ẹ̀ ni dárí sá bẹ́ẹ̀ ni alájí. kì í sí ìwọ lọ́mọ alájí. ìwọ ló lọ́mọ. èmi mo ní ọmọ yẹn tó wà lọ́wọ́ rẹ̀. ẹjọ alájí ó ní báyìí ẹjọ ẹ bí àwọn afáwọn ló sọ ọmọ ní báyìí àbí òun ló sọ báyìí. ìgbà tẹ́yìn sọ ti ń lọ làwọn náà ń sọ tiwọn. but mistake tẹ́ ẹ ṣe ni pé ẹ bá dúró dera yín ó yẹ kí flight kan ó ní delay kẹ́ ẹ jọ sọ ọmọ yẹn lórúkọ kan náà kẹ́ ẹ má bàa da ọmọ ní òpòrú. ọjọ́ tí ìyàwó rẹ bímọ ló mọ̀ pé bímọ àbí. ọjọ́ yẹn náà pé mi tí mo. kí ló dé tí ọjà fún placenta lọ́jọ́ yẹn. má gbé ọmọ yẹn sákò náà àdúgbò fún mi ní sẹ́ẹ̀ má gbé sákò náà àdúgbò mo jà rí nígbà tá a fi ń wádìí yé pé ká wá ibi. iṣẹ́ wo ló ń ṣe. iṣẹ́ adé mo ṣe mo ń tajẹ káàkiri. ṣé o lè rí 50,000 fún mi. mo lè rí 50,000 kó fún yín alájí. ọbẹ̀ kọ́ bá kú nísìn. kò pè sí mi lọ́wọ́ bíbá yìí ṣùgbọ́n mo níbi 30,000 lọ́wọ́ ní bíbá yìí. it's alright. iṣẹ́ wo ló ń ṣe. Leekana sá. ṣé o lè rí 50,000 fún mi. ẹ̀yin ẹbí wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n ní ọmọ tó kú lọ́fà yá ìlékinní kan lọ́wọ́ a gbọ́dọ̀ fi gbogbo ẹnu pè yẹn sí orí rédíò. ṣé ẹ rí bọ́rọ̀ bá ṣe rí ẹnìkan tó mẹ́ni tó ní ọmọ òun náà ní Ọlọ́run. ìgbà kan máa ń sọ pé obìnrin ló mẹ́ni tó ní ọmọ ayé ti kú ọbẹ̀. Kudi ti rin ìrìn ìtìjú tó jẹ́ pé adẹ̀ láti save future ọmọ yìí mẹ́ńtọ́ lọ́mọ o sì lè fọ́ gbáyà fẹ́ńtọ́ lọ́mọ ni tá a bá tiẹ̀ tún lọ ṣé tí ọjà sísì tí ọ̀jẹ̀ kọ́ drink kọ́ ṣé bẹ́ẹ̀ ṣe rí Kudi ṣé kìí sẹ́ni ọ̀rọ̀ rẹ̀ lè rí bẹ́ẹ̀ ni ó lè rí bẹ́ẹ̀ ní ìbárò ẹ̀yìngun méjèèjì tẹ́ bá ń bára yín jà ẹ̀ níṣẹ́ ni àti gun Azeez àti gun Quadri ẹ̀ níṣẹ́ ni láti bára yín jà Ọlọ́run ẹ mọ̀ bára yín jà rárá Azeez nígbà tí Quadri nígbà tí wọ́n fẹ́ Kudi ṣé Kudi sọ pé ọkùnrin kan bẹ tí ń jà sísì. kò mẹ́sẹ̀ rárá ìwọ náà dẹ̀ mọ̀ pé lọ́ọ̀dún ẹnìkan tó tún jẹ́ Quadri àbí. tẹ́mi bá máa ń jíde dànù tipẹ́tipẹ́. it's alright mọ̀mọ́ jẹ́jọ́ pọ̀ Kudi ni tí wọ́n yẹ pé máa yí ọ̀ba ní àjọṣepọ̀ ní tòótọ́ ìgbà tí oyún ìdúró kò ní máa wò pé oyún òun ni tí wọn náà bá bá alájọṣepọ̀ èrò ní sọpọ̀ ọmọ rẹ ni ètò túmọ̀ sí pé Kudi ti ṣe ní tí ó yẹ kó ṣe lásìkò yẹn àti bíi nínú ìfòrí ẹ̀yin méjèèjì gbára wọn naturally àdáyé kẹjọ́ tààrà yín Ọlọ́run ẹ̀yin méjèèjì kò sí nǹkan tó yẹ kó sọ yín dọ̀tá ara yín rárá ṣùgbọ́n Kudi lọ́lọ́run ṣe ní èṣù lẹ́yìn ìbejì láàrin ẹ̀yin méjèèjì gbogbo bí ṣe ń rẹ́rìn yẹn tí ń ṣe yẹn ó kàn ń ṣe bẹ́ẹ̀ ni kò make sense now báwo ni ọkùnrin méjì ó sì máa sọ pé àwọn làwọn lọ́mọ tó bá ní kankan pẹ̀lú àwọn méjèèjì tí wọ́n láwọn làwọn lọ́mọ ni ó yẹ kí ẹ máa bàjẹ́ pé ṣọ́ọ̀ṣì máa trust òun ó yẹ kó máa despite pé gbá ìwọ lọ́mọ gan ṣé wàá sì trust ẹ pẹ̀lú irú àtòwù yẹn because kò sọ fún ẹ ó kàn ṣe ó dẹ́ wọ́n ó believe pé nǹkan tó ṣe nǹkan gidi ni now Magaji Ọlọ́run wá fún wa ní solution which is DNA test ni mo fi béèrè 50 lọ rẹ ní ìwà amọye tí wọ́n ń ṣe ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin méjèèjì ẹ̀ ń struggle ni ẹ̀ ní enough owó Magaji èló ní báyìí tó bá jẹ́ bàbá méjì orí kọ̀ọ̀kan ni wọ́n fi ṣe orí
àtọmọ Leekana ni bàbá àtọmọ sí. wow ọjọ́ mẹ́ta báyìí. ó déyàn mẹ́ta ọmọ bàbá kìíní àti bàbá kejì ó wá jẹ́ two. ó wá jẹ́ sísọ náà kí ni. no ó tuntun mọ́tò yẹn ni. dọ́là ni wọ́n fi ṣe. ara ẹ bá ń pè wọ́n àwọn eléyìí struggle ni. kíjọba ṣe lọ́fẹ̀ẹ́ ẹ bá ń pọ̀ ọ̀rẹ́ wa tán wà ní House of Assembly ó yẹ kán lè ṣe fún wa dí àlẹ́ àmì ẹ bá ń pè dí àlẹ́ àmì ó yẹ kán lè ṣe fún wa ẹ bá ń pè wọ́n kán tiẹ̀ fi léyìn náà contribute sí wọ́n máa ṣe dáadáa o kán tó fi kún dáadáa tí wọ́n ń ṣe àwọn méjèèjì yìí wọ́n ní much lọ́wọ́ tó àdẹ̀fẹ́ káyé ọmọ yẹn bàjẹ́ so kán ràn wá lọ́wọ́ lọ DNA test yẹn ló máa jẹ́ kí a mọ ẹni tó lọ mọ tá a bá ṣe tán kọ́mọ ọjọ́ yẹn lójú kí n jẹ́ kọ́jọ́ yẹn náà ṣùgbọ́n mo ṣe ń wà àwọn méjèèjì ọmọ yóò fi mú jẹ nìkan kan nù wọn bóyá Kudi lọ́wọ́ àjọ tó bá fojú jọ Kudi ìgbẹ́ lọ́n kó fi wà jọ Kudi jẹun etí wọn wàlá etí rẹ̀ ọmọ tó jẹ tí àwọn méjèèjì etí ẹ̀ jẹ tí ẹnìkan díẹ̀ àbí ọjọ́ tiẹ̀ náà ta kété bíi tèmi ni etí mi gan lọ́jọ́ jù gbogbo ọmọ olókùnrin ẹ̀jọ̀ mi ni gbogbo ọmọ kéékèèké lọ́jọ́ mi ni pọ̀ ẹ má dààmú àwọn ọmọ ìmọ̀ ẹjọ́ ẹ má jà kò wọ́ ọ̀tẹ̀ Kudi ti ṣe tí ó ṣe Kudi lọ́dà gbẹ̀lẹ́ o ó ti ṣe tí ó ṣe ẹ má jà láàrin ara yín bó ṣe bú ẹbí wọn lẹ́ẹ̀kan yẹn ò ní dẹ̀ pásítọ̀ yìí kò kán pásítọ̀ náà ṣé pásítọ̀ máa ń pààyàn ni ẹ̀yìn tí wọ́n pààyàn kan rí lójú ẹ ni ta ló lè ẹgbàá jáde kí lẹ sọ. ẹ ti sọ yìí gàdọ́gà gàdílẹ̀ gẹ̀ àwọn gàwé jẹ́ ń pè. màá bọ̀ já wa six màá bẹ̀ já o ìwọ lọ́wọ́ kọ́nu yẹn kọ́ pẹlẹbẹ òun gbìyànjú lè gbọ́ ara what's the meaning of that so lè dá yẹn kò lè dá yẹn ìjọba lè sọ pé etí tèmi gan tóbi kí náà sọ jàre pásítọ̀ náà ń pè é. àwọn gàwé ti pè pé báwọn fẹ́ wàhálà o ń gbé yẹn kan. wọ́n ní tó bá jẹ́ kọ́ọ̀tù ìgbòho kó kí eléyìí kó gun orí pẹpẹ tẹ́jẹ̀ rẹ̀ ò bá gbẹ kò dẹ́ lè gùn lọ́sẹ̀ mú lọ sílé mu. mo fẹ́ kú lálẹ́ tẹ̀ dájú mi ò gbà o. mo fẹ́ kú dájú ò gbà. ẹ wá gbẹnu síbẹ̀ pásítọ̀ bá sọ ẹ mọ̀ bọ̀ ṣé mo á gọ̀ tó báwọn ni ẹ jókòó ẹ bá súnmọ́ wájú jàre. ẹ káalẹ́ Alhaji. ẹ káalẹ́ jàre. Ọlọ́run dọ́rọ̀ yín. àmín. ẹ máa lọ síwájú. àmín. ẹ máa ga sí. àmín. sẹ́yìn jọjọ́ tọrọ ìṣẹ̀lẹ̀ tí àwọn ọkùnrin kọ́ tí arákùnrin ìbímọ lọ́sọ́dọ̀ ọbí tọ́lé tí wọ́n ti ń gbẹ̀bí arábìnrin títí tí wọ́n fi bímọ. ẹ bá súnmọ́ wájú dẹ̀ sí. ìgbà tí wọ́n bímọ tán ojú ọdíjọ́ kẹrin tí wọ́n bímọ lẹ́la àwọn ọkùnrin pé ẹnìkan pè ta ló tán wá tán lọ ọmọ lẹ́yìn wàhálà ìwọ ọlọ́mọ ṣiṣẹ́ mi wọ́n jọ láti yàn kò tó ń jọ tí wọ́n fẹ́ ṣe lémi wọ́n gbá ní wọ́n ti ká dàdé wọn máa ní àdàbò abátán débẹ̀ wọ́n ní ẹ̀sẹ̀ lọ nísìn ìgbọ́lá mọ̀dáràn bó láyọ̀ àgbọ́mọ ẹ lọ kọpẹ́ kó jìnnà bí yàrá náà ṣe wá nù mo jọ wá sí ṣọ́ọ̀ṣì mọ́ pé wọ́n pé ẹ wá tán ń jà lé lórí ọmọ tí ò tí mo kọ yín kò tí mọ fámìlì kankan tẹ́ bá ti sára yín ládàá tẹ́ para yín tó bá di ìpín ọ̀rọ̀ tó bá ṣe pé kìsẹ́ méjì lẹ lọ́mọ ẹ wé ẹsẹ̀ mi dání nìyẹn àwọn ilé tó bá tán wá tó kọ́ èèyàn mẹ́rin wá àbí bẹ́ẹ̀ kọ́ sẹ́ fún mọ̀ pé kẹ́ bá kìlọ̀ fún ọwọ́ kó èèyàn mẹ́rin wá kó n fẹ́ bá mi jà wọn èmi kọ́ mo fún ìyàwó àbí sẹ́mi mọ̀ mọ̀ ń pẹ́ ni ebi ń bọ̀ dojú làwọn ńlá yìí pẹ́ mọ́jà wọn á nọ́ra ẹ máa gbọ́ ọmọ lọ sọ́dọ̀ tọ́mọ bá ti dàgbà ká ṣe DNA so yóò fi ọ̀nà hàn kọ̀pẹ́ kó jìnnà náà sọ pé àwọn tó ń arábìnrin ní iye mẹ́tù lọ́dọ̀ bàbá oníbúrẹ́dì àyíjí mo sọ pé àwọn èyí ti ń jà sí ọmọ nísìn orí wọn ò tí ì ṣiṣẹ́ tí wọ́n bá ti rí bá kọ́ wá bàbá oníbúrẹ́dì lọ kó náà tán padà wá ẹni kò bó ṣe dúró yìí ọ nípa o èmi kò nídìí mọ fámìlì ẹ rí fámìlì tèmi lélẹ́yìí ṣùgbọ́n nítorí tọkùnrin ẹ̀ sọ kọ́ mo ní èyí lè jẹ́ kí ìyàwó jí ọ pé torí ọjọ́ ọ̀la tèmi nìwọ àbíbẹ̀ ti sọ fún ọ sí mo sábà bí n sọ mo lọ́jọ́ ọ̀la ó lè ṣe pé wọ́n lọ́rọ̀ mi lọ́wọ́ ní ẹ̀ǹdì ó lè ṣe pé èlé náà ní ọ̀rọ̀ mi lọ́wọ́ ní ẹ̀ǹdì kí nǹkan kan méjì ti wá sára yín ládàkẹ́ ti para yín lórí ọmọ tí ò sí mo kọ yín àbíbẹ̀ kọ́ mo ti sọ fún ọ wa ọmọ yẹn wá ìyá ìwà wa mo wá pè ìyá ìmọ̀ níyàwó ní ẹ jókòó báyìí ẹ gbé ọmọ yìí ẹ máa gbé lọ pé tí ọkùnrin wọn lè lọ pàdé ara wọn ní kọ́nà kí wọ́n kádà síra wọn kí wọ́n lè sọ pé àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ní ìyá ẹ máa gbọ́mọ yìí lọ tọ́mọ bá ti dàgbà á padà wá o á jọ wá ṣe DNA test àbí nítajọ dájọ́ sí kan
nígbà tí wọ́n látọ̀ wá lé lẹ́lẹ́kẹ̀jì wọ́n tó mú bàbá kan wá tó wọ sọ àgídìgbò àbíbẹ́kọ̀ tá a jọ wà náà lé ẹ̀ tí wọ́n gbé wọ sọ wa mo wá ní bàbá ó ní. mo wá ní pé kó ní sùúrù mo ní bàbá yìí ó ní mo ní ibi tẹ̀ ti wá inú mi dùn pé ibi tí gbogbo ọ̀rọ̀ Nàìjíríà. ta ni bàbá yẹn. àfàṣà èdè ìjọba ní òkèlà bí wọn. lọ ẹ̀rọ àti bàbá yẹn náà ń tàjọ fọwọ́ sí ni pé tọ́wọ́n bá ti dàgbà ká ṣe DNA test pé mẹ́bàá mọ̀ kó tó jọ kóra wọn débi. DNA náà la padà sí. ẹni tó wá ní mọ̀ lé ṣùgbọ́n kò bàbá ń búrẹ́dì. ó kú bàbá ń búrẹ́dì Kudi bàbá ń búrẹ́dì nǹkan bàbá yìí ò lè parọ́ fún ọ. mi ò fẹ́ bàbá ń búrẹ́dì mẹ́tí ń jẹ́ bàbá ń búrẹ́dì. àwọn kan ní o tí a kò ní kó gba ayé ní gbọ́dọ̀ yìí lọ ní o. àti ọmọ kẹ́mi sọ pé ọmọ tí mò ń wojú ẹ̀ yìí. mi ti mọ tó ọjọ́ tó ń mú wa kúrò ní jẹ́gẹ̀dẹ̀ ló wá sí ilé wa. ilé yìí bó ní wá. o bó ṣe jẹ́nu alájí o. ẹ ṣeun ẹ ṣeun bàbá ń búrẹ́dì yẹn ń dádùn ẹ. bàbá ń búrẹ́dì yẹn máa tú ẹ yọjú o. bàbá ń búrẹ́dì yẹn máa tú ẹ yọjú o. bá a bá ṣe Kudi tá a bá ṣe DNA tán tí ò mẹ́rin kankan nù àméjèèjì ń kọ́. ó fẹ́ jẹ́ kẹ́ẹ̀dì ti bẹ̀rẹ̀ ìfẹsẹ̀sán tẹ́fẹ́ ṣe onímọ̀ ẹ̀mọ́ fi sọ yí pé kù bàbá ń búrẹ́dì ó máa ń ta búrẹ́dì káàkiri kì í ṣe yí pé ó lọ sí ọ̀dọ̀ bàbá ń búrẹ́dì yẹn kan. sẹ́yìn lọ́gbọ́n àzíìsì. ìyá Kudi ti kú ẹ̀yin náà bẹ̀rẹ̀ ìyá Kudi ti kú. mo fi gbogbo mo ṣe náà sọ inú ilé mẹ́rin mo máa ń bọ́ stop lẹ́yìn ilé epo inú ilé mẹ́rin mo máa ń wà. Kudi kékeré ló wà nígbà tí màmá rẹ̀ kú. Kudi dáàdì ẹ̀ ń kọ́ ọ̀dọ́ làwọn náà wà àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́. èmi náà lè gbára mi ẹ̀gbọ́n kan tí mo ní òun wà ní olódòǹtì. lódodo Ìbàdàn ẹ kí ló tó wá sọ pé wọ́n náà lẹ́gbọ́n ara rẹ̀. àti kékeré ló ń kálukú wá ti jọ túká. wow àti kékeré kálukú ti fọ́n dàgbé. má ṣe o. ẹ bá ń pe dé àlẹ́ àmín ẹ dákun ẹ bá ń pè wọ́n lálẹ́ yìí ni o mo fẹ́ mọ iye DNA test èmi náà fẹ́ ràn yín lọ́wọ́ lórí ẹ̀ èmi náà fẹ́ fo ọjà mọ̀ bàbá sọ́n tó fẹ́ sọ. so ọmọ eléyìí àárẹ̀ àbínú mo lè gbé ọmọ eléyìí lọ mo lè gbé ọmọ eléyìí lọ mo lè gbé lọ torí ìgbà tí mo mọ̀ ìrìnà kan lára pé mo rí omi lára rẹ̀ pé kíní mo dẹ̀ mọ fẹ́ẹ̀ tí mo ṣe tóbi lórí pé obìnrin ọ̀rẹ́ fi ṣe gbẹ. ok ẹ ti múra àjà wa dáadáa. náà mi mú àjàbá bọ̀ ọmọ eléyìí níjọ́ ọ̀tá wá sí ìbàdí ìjẹta tẹ́ni pé wájú ni pé kíní ẹ̀. mi rí ẹ̀ ń jẹta náà. ìtara wà rẹ pé wọ́n ní pé kàn wá mọ́. ok pé kíní olè gbọ́n orí tó sọ pé kíní ẹ̀ kan. ó wà nílẹ̀ àbí kí ló sọ. àwọn náà ló wà nílẹ̀ gidi o bàbá bọ́ síta tàbá ṣàgbà fẹ́ gbọmọ lọ́wọ́ òun tó ń ṣe léṣe ní pọ̀ jù. so ṣé ẹ wá fẹ́ jà báyìí ọ̀yà play tó play. ẹni tí ó gbé ọmọ wá ìní ò gbé lọ títí tẹ́ fi ìjọba kọ́dọ̀ mi kọ́ ni wọ́n ti gba ọmọ èmi kọ́ ni mo gbọ́ ọmọ fún wọn. arrangement kẹ̀dẹ̀ mọ́ bá sọmọ léṣe ni ló jẹ́ kí bàbá pásítọ̀ yẹn kàn release ọmọ fún wọn ibi kọ́ ló dẹ̀ ti release ẹ̀. tó wáyé pé tó wá jẹ́ pé máa gbọ́ o ṣeun tó wá jẹ́ pé ọ̀dọ̀ mi ló ti gbọ́mọ ń dọ́mọ padà fún yín ṣùgbọ́n ọ̀dọ̀ mi kọ́ ló ti gbọ́mọ ń lè dọ́mọ padà fún yín lálẹ́ yìí o torí pé mi ì tí ì ṣú ọ̀pẹ́ yìí lẹ lọ́mọ mi ì dẹ̀ tí ì ṣú ọ̀pọ̀ náà ló lọ́mọ n tí ẹ fẹ́ máa jà sí àmì tó nínú yín ṣùgbọ́n tí mo lè ṣe ni pé mo lè padà gba ọmọ lọ́wọ́ ẹ̀yin méjèèjì pọ̀ kí sálẹ̀ yìí nígbà ìgbò síbi tí mo fẹ́ gbé lọ. báyọ̀ ìgbà sọ́wọ́ àjí o nípa fún yín o àkàdé fàdọ̀ tí fàdọ̀ tí ní fàdọ̀ ti pè àyàn sí lọ́dẹ̀ níbo dì ní báyọ̀ ìgbà sọ báyọ̀ tí wọ́n gbé fún lálẹ́. ẹ fẹ́ sọ̀rọ̀. báyọ̀ wà lọ́dọ̀ lálẹ́. sẹ́rí ọmọ yìí tó yẹ pé àǹfààní pé kẹ́ bá gbé sọ́dọ̀ tó bá wà ẹ bá gbé sọ́dọ̀ sẹ́rí ẹni tó dá ọgbọ̀rọ̀ yìí lẹ̀ Kudi ni ó ń gbowó hospital òpònú lélẹ̀ kò mọ̀ ọ́ sọ ó ń gbowó hospital ọ̀rọ̀ èmi gángan ó wá sọ́dọ̀ mi tó ná lóyún fásitì. ẹ súnmọ́ máìkì súnmọ́ ẹ jẹ́ ká jókòó
ẹ jókòó ẹ jókòó. ibo la gbọ́mọ yìí sí o ọ̀rọ̀ ńlá ókè mo ń gbọ́ ìsàmà. nǹkan tí mo rí sọ̀rọ̀ yìí ni pé Kudi ló dá sílẹ̀ torí òun ló sọ fún Quadri pé olóyún o tún sọ fásisì wípé o dẹ̀ ń lọ sọ́dọ̀ àṣìṣe lọ gbowó lọ́wọ́ rẹ̀. ó ń gbowó lọ́wọ́ àṣìṣe ó ń gbowó lọ́wọ́ Quadri. bẹ́ẹ̀ ni Alhaji ọjọ́ tí ó wá sọ́dọ̀ mi gangan mo gbà tí àbúrò eléyìí pé ó wá sọ́dọ̀ mi pé ẹni tí àṣìṣe fún lóyún wípé torí pé ó ti bí ọmọ kan àṣìṣe ó ń ṣe mọ̀nàmọ́ná sí i mo gbéra lọ́jọ́ náà mo lọ sílé ọ̀dọ̀ wọn mi ìbá ilé wọn ní òun náà tí wà ní ọjọ́ náà so mo gba nọ́mbẹ̀ mo pè ìgbà tí mo pè mo ní kó wá sọ́dọ̀ wa ní Jẹ́gẹ̀dẹ̀ mo júwe fún un ó mú Ayọ̀mídé dání ibẹ̀ mo ti bí ní àwọn ìbéèrè ó dẹ́ni pé òun ti bẹ̀rẹ̀ hospital mọ́mì kan wà lọ́dọ̀ títí wa tẹ́mi máa ń lò mo gba líìsì mo ní kó máàkì àwọn nǹkan tó bá ti rà wípé èyí tí ó bá ti rà kó mú wá ó náà máa ibẹ̀ ló ti júwe fún mi pé ọ̀dọ̀ girama àwọn kan ó wà ní ọ̀nà fọ́ọ̀gùn so ọ̀nà bí tẹ́mi máa ń gbà lọ sí chọ́ọ̀chì ni mi sáré láti ọjọ́ tó ti wá sọ́dọ̀ mi mo pe nọ́mbẹ̀ ó ní ó rẹ òun lọ sọ́dọ̀ mọ́mì òun ní Oǹdó mo ní ṣèbí August ló sọ wípé scan fún ẹ wípé wà bímọ kí ló dé tí sọ́dọ̀ mọ́mì ẹ ló fẹ́ bímọ sí ni ó ní rárá pé tí òun bá ti yá òun wà múnira gbé fún mọ́mì ẹ̀ kí n kí wọn ó ní àkónídìí pé wọ́n lọ ṣe nǹkan níta so táìmù tí mi fi yẹn mo wá lọ sí ilé wọn tó júwe fún mi lókè àdú àwọn mọ́mì yẹn tẹ́ pé wọ́n ń gbọ́ nìsí wọn mọ́ gbẹ́ mi àti ẹ̀gbọ́n àṣìṣì lájọ lọ gbàtà adébẹ̀ mú ní ẹ̀jọ̀ mú béèrè ìyá Ayọ̀mídé wọ́n ní kò sí ní mo ní tó bá dé ẹ sọ pé ìyáálé ẹ̀ láti Jẹ̀gẹ̀dẹ̀ ó béèrè ẹ̀ wọ́n ní tí ó bá ti dé so gbàtí August pé mo tẹ́ wò pé mo wá pe nọ́mbẹ̀ èyí tó ní wọ́n pe nọ́mbà òun gbogbo nǹkan tó ń sọ irọ́ ni èmi gẹ́gẹ́ ni mo pe nọ́mbà Kudi Quadri ló gbé tó bá rántí lálẹ́ ọjọ́ òun mo ní ẹ̀jọ̀ ìyá Ayọ̀mídé mo fẹ́ bá sọ̀rọ̀ ó ní ó bímọ mo ní Ọlọ́run ṣeun mo wá kọ́ ti fóun bọ́ mẹ́mórì fóun yìí tó ti bàjẹ́ òun ló ń fi gbogbo ẹnu tó ń lè tó pé bẹ́ẹ̀ mẹ́mórì yìí ò bàjẹ́ ni kò lè sọ ọ̀ràn kan mo wá kọ́ tẹ̀ mo wá pe Quadri padà mo ní ìjọ́ tó lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ yín ó ní òkè àdú mo ní má wọ̀ tó bá ti débẹ̀ sọ pé yàmà ó kì í so mo wá kọ́ ele ẹ̀lú àṣìṣì Kudi ti gbọ́mọ fẹ́ lòmí wá ní yóò ṣe gbọ́mọ fẹ́ lòmí ló ti bímọ wọn ló bímọ lálẹ́ bó sì ti gbọ́mọ fún ẹlòmíì èyí bá ní pé kí n filẹ̀ pé tó bá jọmọ òun yóò wà gbà tó bá dijọ́ kẹta ó wá pè mí pé kí n jọ ká jọ lọ sí ibi ibẹ̀ wípé òun lálàrí mọ́mí àwọn pé wọ́n ní kóun lọ mo sì tẹ̀lé lọ gbà tá a débẹ̀ abáwọn mọ́mí yẹn níta ìjọ àbẹ̀rẹ̀ ìyá Ayọ̀mídé wọ́n ní ká wọlé so èmi ti rí bó ṣe rí mi tí mo ṣílẹ̀kùn ó tilẹ̀kùn padà mo wá ń sọ fẹ́lẹ̀ pé kò sí nílé torí mi fẹ́ kó fa wàhálà ó sàn pariwo náà ó gbọ́ mọ̀ ń wá bíbí yìí kíní kan ó sàn pariwo àwọn mọ́mí yẹn bá ní pé sáà lè dá yanjú ni mo ní kán jọ pé kán gbà wá mọ́mí yẹn sọ fún mi wípé ṣé èmi ni mo wá lálẹ́ ọjọ́ mo ní èmi ni wọ́n wá ń bí léè pé sóhun ló ń já sísì pé sóhun lálá díẹ̀ sóhun ló ń ṣe bábà ó ní ẹ wọ́n ní ó mọ sọ pé òun gbé Ayọ̀mídé lọ sọ́dọ̀ dádì ẹ̀ pé bábà ní dádì ẹ̀ wọ́n fẹ́ bá a ṣeun wọ́n ní táìmù gbá ni ó mọ bá ọmọ rẹ̀ ṣeun wọ́n sàpà àwọn mọ́mí yẹn sàn pé ká máa lọ pé àwọn ó kọ́ mi ọ̀rẹ́ méjì ni mo dé bí mo ṣe dọ́rẹ̀ méjì nọ́mbà kan wọlé ẹ̀ ló mọ́mí mà mo ní èlò ta ló sọ ó ní ẹ̀yà Ayọ̀mídé ní ẹjọ́ ṣé kò sásìsì lẹ́gbẹ̀ẹ́ yín mo ní kò sí lẹ́gbẹ̀ẹ́ mi ó ní ẹjọ́ ẹ̀ bá ti mọ̀jẹ̀ kásìsì mọ ọ̀dọ̀ mi pé àṣìṣe ó wà fà wàhálà mo ní sẹ́ǹkan tí wọ́n náà ṣe dà tá ló nà mọ́ nu àṣìṣe àtẹ̀ntò wà lọ́dọ̀ ẹ̀ ó ní eléyìí ló ní ọmọ mo nígbà tó mọ̀ pé òun ló nà mọ́ kílé tó ń gba owó ní ọwọ́ àṣìṣe ó ku ọ̀sẹ̀ kan tó bímọ wọn náà tún wá gba òun kílé tó ń gbowó ní ọwọ́ rẹ̀ ó ní kí n ṣáàjọ pé káwọn fi ṣe némi pèsè obìnrin lòun òun mọ̀ bí wọn ó ṣe dọ́gbọ́n gbé ọmọ wa mo ní ó dáa jẹ́wọ́ sásìsì ló nà ọmọ ó ní ó dáa àṣìṣì ló nà ọmọ pé bọ̀ǹgbà tó ti ní òun ò fẹ́ rí Ayọ̀mídé ló jẹ́ kó òun ṣe nǹkan tí òun ṣe mo wá kọ́ àwọn mọ́mì yẹn padà mo náà ti jẹ́wọ́ fún mi o àwọn mọ́mì yẹn pé ká má wulẹ̀ wá pé torí yóò padà gbọ́mọ sá lọ tá à ní rí ọmọ mọ́ ọjọ́ kẹta ni àwọn pásítọ̀ wá pè wípé ká wá a lọ àti àfáà Saheed tán sọ yẹn àwọn wọ aṣọ àgídìgbò a lọ sí ọ̀dọ̀ wọn ní alẹ́ ẹjọ́ wọn bi eléyìí lérò pé ìjọ́ wo ló bá sùn kẹ́hìn ọjọ́ wo ló ṣe píríọ̀dù oṣù wo ló lóyún ìgbà tó yá mo dìde mo ní gbogbo béèrè tẹ́ ẹ̀ bí yẹn kò lè mọ̀ obìnrin ló mọ táìmù tí oyún dúró sí ní aṣáyanjú rẹ̀ nìkan tó ṣe némì ní o ó láti fa ọ̀rọ̀ yìí o ìgbà tó wá ṣe némì tọ́jọ́ Sunday mo lọ sí chọ́ọ̀chì eléyìí kọ́ mi pé wọ́n ní ká wá ní Ajíbọ́lá ìgbà tá a débẹ̀ mọ́mì Quadri àti pásítọ̀ àti àwọn kan ní chọ́ọ̀chì àbáwọn wọn bá ní àmọ́ gbọ́mọ lọ́rùn èmi ò lè gbọ́mọ ẹ ti ṣe némì kó tó di pé ẹ ṣe némi òun láti wá mi ìlé gbọ́ mọ́mí Quadri sani àwọn ò lè gbọ́ máa lé àwọn ò lè jọ́ mọ́ ó pa àwọn àbáwò làwọn àwọn ò lè jẹ́ kọ́mọ kan kó pa àwọn ọmọ mi ìlé gbọ́ mọ́ lọ nọ́ba dẹ́yìn dáàdi yìí wá dáhùn pé tó wáyé pé Quadri ló nà mọ́ kí Kudi gun orí pẹpẹ
tí ẹ̀jẹ̀ rẹ̀ ò bá gbẹ kó lọ búra síbẹ̀ kò sá lè lọ nígbà àwọn tó wà bẹ́ẹ̀ sá kó ẹnu bò mọ́mí yẹn bá ní tó àní gbọ́ ọmọ lọ àwọn ọ̀kọ́ mu lọ sọ́dọ̀ mọ́mí ọ̀dọ̀ ìyá dádì ẹ̀ ní jẹ́gẹ̀dẹ̀ pé ká lọ sí ibi bẹ̀ kó tó di pé a lọ sọ́dọ̀ èmi ti lọ síbi ilé tó júwe yẹn èmi ti lọ alẹ́ ọjọ́ yẹn mo wá padà lọ o làwọn mọ́mí tán wà níbi bẹ̀ wọ́n wá bílé ó tẹ̀ sọ pé àṣìṣì ló ní ọmọ ọjọ́ yẹn ni àṣìṣì àfáàtì wọ́n ní ó tẹ̀lé wa yẹn gbà tó ti jẹ́wọ́ girama yóò tí kù ń gbà wọn ó jẹ́wọ́ fún wọn ó ní àṣìṣì ló ní ọmọ gbogbo wọn náà sáṣìṣì ló wọ́n tẹ̀ nínú wọn ní àṣìṣì ló ní ọmọ wọ́n sì ní àfáà yẹn ló wá padà sọ òun náà wò lè máa pè lórúkọ tí wọ́n sọ olàfáà yẹn fi padà sọ ọmọ yẹn lórúkọ ó fún mi aṣọ tó wà lọ́wọ́ ọmọ yẹn nìkan ó ní ó mú kúrò lọ́dọ̀ wọn ó fún mi lówó ara sọ fún ọmọ yìí náà ara sọ fún èmi ni mo gbé lọ gba abẹ́rẹ́ àjẹsára mo bá a dá abẹ́ bọ̀ lẹ́yìn ìgbà eléyìí pé mi pé àṣìṣì ti ẹ̀ pé Kudi ti kúrò ní ilé ó ní Kudi ti kúrò ní ilé mo ní ibo ló lọ ó ní kí n máa bọ́ òun wà àmọ́ gbogbo wàhálà tèmi ṣe ń gbà mo ṣe ń jẹ́wọ́ fún mi ìwà lọ o mi ìwà lọ mo kàn sọ fún pé mo wà lọ ni mi ò ní òun rí pé wọ́n ní ọ̀dọ̀ bàbá kan sásá wípé ibẹ̀ ló tún gbọ́ ọmọ lọ mo ní sásá àbó ló tún lọ ó ní kí n lọ bó òun bíbẹ̀ ọdún mo wá padà lọ sílé àwọn kọ́ọ̀dùì àwọn ọmọ mi yàn ni pé ká mọ̀ gba ọmọ o wípé kọ́ọ̀dùì kọ́ ló nà ọmọ àwa náà kọ́ la ni ọmọ pé ọmọ ti forí gba èpè mẹ́mórì tó bàjẹ́ òun ló fún ní gbogbo nǹkan tó ṣe gbogbo nǹkan táwọn ọmọ mi yẹn sọ lọ́jọ́ náà mo rìkọ́ọ̀dù gbogbo àwọn náà mọ̀ pé mo rìkọ́ọ̀dù ẹ̀ so gbogbo bó ṣe wá ń pa ọ́ nìsí pé òun ò lọ gbowó lọ́wọ́ àṣìṣì ó ní òye mi tó yẹ pé DNA náà ni wọ́n ṣe kí ẹnìkankan ni wọ́n mọ̀ gbé ọmọ lọlé nǹkan tó lè bí tí ò lè bí wàhálà torí báwọn méjèèjì ṣe jọba. orí wọn jọ gbálẹ̀ ni orí wọn jọ tẹ́lẹ̀ ni àtàṣìṣì àti kọ́dírì mo rọrùn àwọn méjèèjì ọmọ ìgboro ni wọn èyí ọmọ líle ọmọ líle làwọn méjèèjì bẹ́ẹ̀ ṣe wá yọ ọmọ líle tó Kudi jẹ ojú yìí Kudi dì pẹ̀lú wọn Kudi ọlọ́kọ̀ méjì Kudi alágbò Kudi ń tàn wá Kudi ń parọ́ Kudi àbó ní búrẹ́dì níyèmẹ́tu Kudi ok ẹ ṣe ẹ bá ń gbé ọmọ ẹ sì gbé lọ́wọ́ náà tó bá ti ń lọlé sọ faramọ́ bẹ́ẹ̀ ni sí máìkì kan sọ̀rọ̀ sókè kan. faramọ́ kó wá lọ́dọ̀ yín tá a fi yí òkúrò dọ̀. ẹ jẹ́ kó wàá jókòó kó náà jókòó. Kudi tètè jẹ́wọ́ àmọ̀ mẹ́tọ́ lọ́mọ. Alájì àṣìṣì kan ló lọ́mọ Kọ́dùrì ló lọ́mọ ọ̀dọ̀ Kọ́dùrì mo wà tí mo fi lóyún tí mo fi bímọ yìí tásìṣe wá rọ pé ọ̀dọ̀ òun ni mò ń gbé lọ́dọ̀ òun ń lọ ilé lọ́sẹ̀. ìṣó àti kọ́dà gbogbo yẹn àti kọ́dà gbogbo lẹ́bù yẹn ọ̀yá gàdé súnmọ́ àdú. mo ti ṣègbélé bí òtítà tó yín wà lóṣù mẹ́fà lára mi tọ́mọ fẹ́ bọ́lẹ̀ lára mi nígbà yẹn ibi tó ti dáàdì mo ti ṣègbélé. It's alright. ọ̀pọ̀ bọ́ mi ọ̀dọ̀ òun mò ń gbé. Kudi. ó kọ́ ló lọ́mọ o dìde. so onígbàgbọ́ nínú dádì tó ṣègbélé lọ́dọ̀ wọn so onígbàgbọ́ nù. mo nígbàgbọ́ náà. dádì jẹ́ kó yé wa pé bàbá búrẹ́dì wà ní Yemẹtu ànọ́dà ọkọ. ìgbélọ́dọ̀ ẹgbẹ́ ń gbé ní Yemẹtu lélẹ́yìí èmi ò gbé ní Yemẹtu mi ìdẹ̀ gbé bí. ṣé wọn bàbá búrẹ́dì Yemẹtu. ẹgbẹ́ Yemẹtu lélẹ́yìí Yemẹtu jẹ́ bàbá búrẹ́dì wò bàbá búrẹ́dì kankan. pásítọ̀ pàrọ̀ àbí. èmi ò bẹ́ níbọ̀dì inú ilé mo wà ó sì bá yé wọn jẹ́ inú ilé ni mo wà. ó ti dà bẹ́ẹ̀. inú ilé Kọ́dùrì Kudi. àwọn ìyá funfun lè jẹ́rìí sí gbogbo wọn. Kudi. abẹ́rẹ́ nǹkan Kudi torí Ọlọ́run lẹ́yìn eléyìí ìsídàkọ ọmọ bímọ mọ́ àbí kọ́ ọwọ́kùnrin kan ṣoṣo tó bá fẹ́ bímọ kó o bímọ fún torí Ọlọ́run mọ́rò tara rẹ o mọ́rò ti ẹni tí àwọn tẹ́ jọ́ ń jà sọmọ o tọ́mọ rẹ ní òrò torí Ọlọ́run tó dàbí pé tó ṣẹlẹ̀ yìí kò kàn ọ́ kò dùn ọ́ kò sí ẹ́ bá kan èyí tó à ń wò yìí ọmọ tó à ń wò yìí tó dúró yìí bàbá rẹ̀ ńkọ́ ń bò lọ́wọ́. abẹ́ wa bá jọ báyìí. ẹ fún yín nọ́mbà abẹ́ kẹfì ní sí yóò gbé. ọ̀rọ̀ fún mi nọ́mbà bàbẹ́ ẹ̀ ń fóònù wa. o tọ́ ni nígbà tí mo bóyá bẹ̀rẹ̀ ẹ fún mi fóònù kan mo ti ẹ̀fẹ́ pé bàbẹ́ let me have one phone tó ní kírẹ́dìtì nù ẹ sì dú ẹ sì wò mìíràn máa pè fún mi nọ́mbà bàbẹ́ máa pè. 08. hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. Oríyọmí Hamzat lórúkọ mi o. ok. ṣé wọn ni bàbá Ayọ̀mídé.
Àbáyọ̀mídé mẹ́jọ ní ìlú. ṣé wọ́n ní bàbá Basit? Bẹ́ẹ̀ni sà. Ìwọ ni ọkọ Kudi? Bẹ́ẹ̀ni. Kí ló dé tí o fi ọmọ yẹn lẹ̀ lọ́dọ̀ rẹ̀? Mo fẹ́ gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ó ní òbílẹ̀ fún mi. O fẹ́ gbà kò fílẹ̀ fún ẹni. Bẹ́ẹ̀ni sà ó ní òbílẹ̀. So o ti níyàwó mi? Bẹ́ẹ̀ni mo ti níyàwó mi. So o ní ẹ̀gbọ́n obìnrin? Ààrẹ ẹgbẹ́ mi wà láti tẹ̀lé ẹgbẹ́ mi wà. Mo lẹ́dùn. Ok. Ó dẹ̀ ní tó bá fi ọmọ ẹ̀ sí skul èló ló lè máa san ní táàmù tó lágbára àti máa san. Bẹ́ẹ̀ni. Ẹ skul tó bá fi sí skul tí ó bá ní kó máa san 50,000 ní táàmù so lè rí san. Ìrírí ìgbà tó máa ń dé skul tí ó làgbá bọ̀ bóyá tó 20,000. Oní 20,000 ó lè rí san. Mo lè ra ìṣẹ́. Oní 20,000 iṣẹ́ kí ló ṣe? Iṣẹ́ àríwí. Kí ló tó jẹ́ kí Kudi kúrò lọ́dọ̀ rẹ tẹ́ẹ̀ fi kẹ́ẹ̀jọ máa tọ́jú ọmọ. Òun alágbèrè obìnrin ni. Alágbèrè obìnrin ni. Kí ló ṣe tó fi kúrò lọ́dọ̀ rẹ? Kò sí ẹjọ́ fún mi. Gbọ̀dẹ̀ máa ń wú àbẹ́rẹ́ rẹ pé ó máa kó lọ́dọ̀ mi tó lọ bẹ́ẹ̀. Ìjọ yẹn dẹ̀ yìí nǹkan tó lẹ́yà fún ó fi kó lọ́dọ̀ mi láti yẹn ni pé ìjọ yẹn ìfò kan wà lọ́wọ́ rẹ̀ wọ́n á lọ mẹ́ta. Àwọn kan wà lórí fóònù afẹ́fẹ́ǹdẹ̀ ìṣòro nǹkan ìgbàlá afẹ́fẹ́ǹdẹ̀ ìjẹ́ tẹ́lẹ̀ ní ìyẹ́rẹ̀ owó tó wà lọ́rọ̀ mi kò kàn ìgbà ajé tàṣà tó bá ní kéèyàn ò sáàmù owó tó wà lọ́rọ̀ nígbà fún ní títa àlòkù lọ́rọ̀ ló tó ń sọ̀ka rẹ̀ lórí òkè àwọn tó wà láti ọ̀dọ̀ wa tó jẹ́ bí àwọn ìyá tẹ́lẹ̀ ní ilé ìgbẹ́ tó ní ọ̀dọ̀ wa tó jẹ́ bá ń lé ọ̀sẹ̀ kan aláàjì tó sá lọ yá bí 4,000 lọ́wọ́ ìyá yẹn jẹ́ pé yóò di ọwọ́ ọ̀lẹ̀ tó ń sọ pé àwọn tó ń gbẹ́rù bọ̀ yẹn tó ń rí wọn àwọn èèyàn wá sí owó tẹ tó bá wọn mú owó àwọn tó ti láàrin dá táìmù fún tó bá wọn ní owó àwọn. nǹkan tó fi kúrò lọ́dọ̀ rẹ nu. Bèrè mi ò tẹ̀ tó wá fi yẹn ṣe o torí wọn láwọn gbà fún yẹn lọ́wọ́ wọn láwọn gbà fún yẹn lọ́wọ́ ìlú wọn lọ bá tó káńtọ̀ wọn máa gbà fún yẹn lọ́wọ́ ẹ̀ pé èmi máa dúró fún pé àwọn méje dá owó yẹn padà yá ẹ̀ dá ẹ̀ àjíjà àwọn gbà fóònù yẹn lọ́wọ́ rẹ̀ ìta fún wọn ní sọ́ọ̀fóònù wà lọ́wọ́ tèmi fún wọn ní fóònù tèmi tí mo fi gba 100 yẹn lọ́wọ́ rẹ̀. Adásọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ àjọ lórí òkè pé tó bá di dọ̀rọ̀ lẹ́yìn bá ti lọ ṣọ́ọ̀bù yóò àdá 4,000 para fún un ló gba fóònù tèmi ẹ̀gán tó wà lọ́wọ́ wọn. Tíìmù tèmi mo jọ sí inú fóònù rẹ̀. Mo ti ráyọ sínú fóònù rẹ̀. Ìyàwó mi máa lọ tẹ òun lọ sí ọ̀dẹ̀gbọ́n sani òun. Òun lọ ọ̀dẹ̀gbọ́n sani rẹ̀ tó lágbára bí òjò dọ̀là máa ń nípe fún ìyá yìí ọ̀dà ẹ̀wọ̀n òun ò dá ọ̀dọ̀ mi ní àná máa ń lọ sẹ̀ tó dá lọ́wọ́ dọ́là yìí bẹ́ẹ̀ lọ. Mo tó sì lé tẹ̀lé ìgbé máa tó níjọ́ yẹn. Mo lẹ̀ sí lérò ẹ̀rọ àtijọ́ yẹn báyìí kò lẹ̀ padà wá lé mọ́. Nẹ́ẹ̀sì tó máa ṣe báyìí tó máa padà wá lé ibi ti lọ ṣọ́ọ̀bù dájú ló wà ní. Ó dẹ́wà náà ló dẹ́wà páàkì àwọn ẹrù rẹ̀. Ṣé wọ́n ká ọkùnrin mọ́ rí ni tó fi pè lálágbèrè? Èdè ọ̀sán lórí ṣe ní bí a ṣe ìdẹ́mi ń bojú ní. Mo máa ń rí ara pé tó bá lóun kúrò ní ọ̀dọ̀ mi báyìí tó bá lóun ọ̀dọ̀ máa ń ní ẹ̀dá mi lé láti ṣe àwọn ọkùnrin tó ń fẹ́ náà àti ń jẹun yàn. Ṣùgbọ́n yóò sí náà rẹ̀ pé èmi ti mọ̀ pé bóun ti fẹ́ lo láìpẹ́ ní máa ń yànda ẹ̀yà tó a lè gbọ́ ní ti lo láìpẹ́. Mami ẹ̀sìn lélẹ̀ mo ti pé mami ẹ̀jọ́ kan náà mo ti pé àwọn àjọ rí ara rí o ṣé tó bá wù gbé mi sílẹ̀ tó kí má jẹ́ pa mí. Ṣé o mọ̀ pé mọ́mí ẹ ti kú? Mọ́mí ẹ ti kú mo máa. Plan wo lọ wá ní fún ọmọ tiẹ̀ nígbà tó ọmọ irú èèyàn tó jẹ́ plan wo ló ní fún ọmọ rẹ tó wà lọ́dọ̀ rẹ̀? Èmi fẹ́ tọ́ ọmọ mi kó lọ́wọ́ ẹ̀ ó sà nǹkan tó ń tó lé náà ní orí ni kóun lè fọ mẹ́lẹ̀ fún mi tẹ̀ kẹ́lẹ́lẹ́ni ò lè gbà sí ohun tí lórí ọmọ orí náà ń gbé yẹ kéèké lè fẹ́ mọ́ kó yí ní ìpè yìí ọmọ kan wà lẹ́yìn ẹ̀ ọmọ yẹn lé lẹ́yìn ọ̀sọ̀ ní ẹni tó lọ́mọ tó wà lẹ́yìn ẹ̀ ìwà tó wù káàkiri yẹn náà lọ́sí kò ní lè jókòó lọ́dọ̀ tèmi ìgbìnlẹ̀ ló wù bẹ́ẹ̀ náà ìyẹn náà kiri tó bóyá wọ́n jọ jà ó káàtà èdè tó lọ́dọ̀ ẹ̀ náà.
ok o ṣeun ẹ̀yin méjèèjì ẹ súnmọ́ microphone so faramọ́ kọ́ ọmọ wà lọ́dọ̀ Oríyọmí. mo faramọ́ kọ́ ọmọ wà lọ́dọ̀ yín. so faramọ́ kọ́ ọmọ wà lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ sà. o faramọ́ kọ́ ọmọ wà lọ́dọ̀ Oríyọmí. bẹ́ẹ̀ sà. Kudi sọ faramọ́ kọ́ ọmọ wà lọ́dọ̀ Oríyọmí. no níbo ló fẹ́ kó wà. ok tó lè tọ́ wà lẹ́yìn rẹ̀ náà màá gbà ó o léèyàn àríyàn tó ní o lè mí náà ara pé o sì léèyàn náà ni mo fẹ́ ṣe tí mo fẹ́ ṣe yẹn mo fẹ́ kó o gbọ́n mo fẹ́ kó o change mo fẹ́ kó o sì ráyé lò ó sì lè dáa fún ọ ó lè dáa fún ẹ bó ṣe ṣe lọ yóò dáa. No, it's not about sponsoring, it's about getting serious. Ìwọ gan ló ń lo ayé ẹ báyìí ó lè dáa fún ẹ Ọlọ́run sórí gbogbo ẹni tí ọ̀lẹ́ nìkan. You see now, you see now. Can you imagine? Can you imagine? Mo fẹ́ káyé rẹ dáa ni Ọlọ́run mi fẹ́ kí ayé rẹ bàjẹ́ mo fẹ́ kí ìwọ náà padà di ọmọ gidi bó ṣe mo rò pé ò ní ẹbí bàbá ò lẹ́bí ìyá yẹn wọ́n wà tó bá dáa fún ẹ tán wọ́n yọjú wọ́n wà ẹ̀ kan Ọlọ́run gbìyànjú pé àwọn tí wọ́n dà ọ́nù pé ò jẹ́ èèyàn yẹn kó o pa kìtì mọ́lẹ̀ kó o fèsì iṣẹ́ ẹ kó o gbọ́rọ̀ ọkùnrin báyìí kó o fèsì iṣẹ́ ẹ wàá mìkẹ́ wọ gbogbo ọkùnrin eléyìí kó wọ́n àti sọ́dọ̀ ibi tó ń lọ dẹ̀ jìnnà Ọlọ́run níjọ́ ṣẹ́rú ẹgbẹ́ o tó ti gbọ́ calm down ṣe sùúrù. ẹ bá mi ṣe fọ́ọ̀mù tí àwọn méjèèjì ó fọwọ́ sí ẹ bá ń fi síbi fọ́ọ̀mù yẹn pé títí tá a fi ṣe DNA test tán ni o tá a mọ ẹni tó lọ́mọ nínú àwọn méjèèjì tí màá hand over fún ẹni tó lọ́mọ á dẹ̀ iye tí owó DNA test bá jẹ́ àmọ́ àyà jẹ́ kẹ́ ẹ gbọ́ mo ti ní ká bá ń pẹ́ nìyẹn èmi náà ràn yín lọ́wọ́ àjọṣe ni àwa mẹ́tẹ̀ẹ̀ta àjọsán ni ṣe ti gbọ́ ẹ máa lọlé ẹ dìde. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat olóòtú àti olùdarí Àgídìgbò iwájú ni ọ̀pá ìgbì tí yín ó máa rí sí o Àgídìgbò ò ní dànù o kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́n mí o èmi ó máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.